الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. إن كان لك ليتي وجعلنا لوريوا ibi ká mọ̀ nípa rẹ̀ náà ni ká mọ̀ nípa Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, nítorí pé òun náà lẹni tó ló wá fi ẹ̀sìn al-Islam tó fi rán sí wa. Òun náà lẹni tí Olúwa Ẹlẹ́dàá tó sì gbé kalẹ̀ fún wa ká máa wà àwòkọ́ṣe rẹ̀, ká máa ṣẹ̀sìn níbàámu pẹ̀lú bó ti ṣe fi kọ́ wa àti bó ti ṣe fi mà wá. laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ànábì yìí sallallahu alayhi wa sallam, mímọ̀ nípa rẹ̀ ó pàtàkì púpọ̀, nítorí pé Olúwa Ẹlẹ́dàá ó fi hàn wá àwọn nǹkan tó ṣe wípé wọ́n tọ́ka sí pé ọ̀nà àbáyọ ńlá oní mímọ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam fún gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire ayé tó sì fẹ́ ṣoríire al-qiyamah. ọ̀kan nínú rẹ̀ láwìn Olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. àwòkọ́ṣe rere ń bẹ fún lára Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. báwo ló ṣe fẹ́ wo àwòkọ́ṣe ẹni tó mọ̀ nípa rẹ̀? báwo ló ṣe fẹ́ wo àwòkọ́ṣe ẹni tó mọ̀ kí ni tá a fi rán? ibi kí lọ bá ti wo àwòkọ́ṣe rẹ̀? Olúwa tún ní wa in tuti'uhu tahtadu. tẹ́ bá tẹ̀lé tà Ànábì sallallahu alayhi wa sallam ẹ ó mọ̀nà. àmọ́ nípa rẹ̀, àmọ́ nípa tó ló wá fi rán. báwo la ti ṣe fẹ́ tẹ̀lé tiẹ̀? Olúwa ni man yuti'i ar-rasula faqad ata'a Allah. ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tà Nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé ti Allah. ẹni tó ṣe pé tá a bá ti tẹ̀lé tiẹ̀ a ti tẹ̀lé ti Allah. báwo la ṣe wá ní mọ̀ nípa rẹ̀? فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. Olúwa ni mo búra òní jẹ́ni tó gbàgbọ́ títí tó fi máa tọrọ lọ́dọ̀ rẹ̀ kó ṣèdájọ́ lórí nǹkan tí wọ́n ní kọ́nùkọ́họ lórí ẹ̀, tí wọn ò sì ní nǹkan kan tí wọn máa ha wọn lẹ́nu lórí ntọ́ ọba dá nídàájọ́, tí wọ́n sì gbàfà ní gbogbo gbàfà. ẹni tó ṣe pé a ò ní jẹ́ni tó gbàgbọ́ ṣáájú kó tó di pé a wá ìdájọ́ lọ sọ́dọ̀ rẹ̀ nípa gbogbo nta abájọ ní kọnùkọhọ lórí ẹ̀. báwo wá ló ti ṣe jẹ́ wípé òun wá ìdájọ́ lọ sọ́dọ̀ ẹni tó mà? torí ọ pàtàkì ká mùsùlùmí ká mà nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kọ́ mà wípé ènìyàn kan nínú àwọn ènìyàn tó lù adá. Olúwa Ẹlẹ́dàá wa ó sàlẹ́sà láàrin gbogbo àwọn èèyàn wípé kọ́ máa jẹ́ ìránṣẹ́ òun. ètò wá ṣe ìránṣẹ́ lásán, òpin gbogbo àwọn ìránṣẹ́ tí ò sánàbí kan tàbí ìránṣẹ́ kan tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́. Ànábì yìí sallallahu alaihi wa sallam ẹ ń bá gbàgbọ́ tó sì ń tẹ̀lé tiẹ̀, òun lolùgbàgbọ́ òdodo. ẹni tó bá kọ̀ tiẹ̀ tó kọ̀ láti gbàgbọ́ kò lè jẹ́ olùgbàgbọ́ òdodo. Olúwa ní qul ati'u Allaha war-rasul فإن تولوا فإن الله لا يحب الكافرين.
sọ fún wọn pé ẹ tẹ̀lé ti Allah àti ti ìránṣẹ́ rẹ̀ tẹ bá wá pọ̀ tẹ tàkìtì pàkọ́pọ̀ ẹ̀ ní tẹ̀lé tiẹ̀ àjẹ́ pé Olúwa Ẹlẹ́dàá wa ń kọ́ kò nífẹ̀ẹ́ sáwọn kèfèrí. Ànábì sallallahu alaihi wasallam ènìyàn ni gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ṣùgbọ́n ẹni tá a pọ́nlé ẹni tá a dá lọ́lá pẹ̀lú ṣíṣe lánàbì ṣíṣe ní ìránṣẹ́ Allah. Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà ni Muhammad ọmọ Abdullah òhun èèyàn ni kìí ṣe Olúwa rárá gẹ́gẹ́ bí gbogbo èèyàn yòókù náà ti ṣe jẹ́ èèyàn. Kò sẹ́nìkan nínú àwọn èèyàn tó jẹ́ Olúwa. Bákan náà ìjẹ́ ìfi nǹkan kan jẹ́ Olúwa kò sì sí lára rẹ̀ gẹ́gẹ́ bí ti ṣe jẹ́ pé gbogbo èèyàn pátá kò sí nǹkan kan tí ń bẹ lára tiwọn náà tó yẹ pé ó jẹ́ ìfi ara jọ Olúwa kò sí lára ẹnìkankan. Torí ẹ̀ òun náà ẹni tó Olúwa dá ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ẹ̀dá yòókù ti dá l'Olúwa dá wọn. Kò sẹ́nìkan tó dára rẹ̀, kò sẹ́nìkan tó bọ́ lọ́wọ́ pé Allahu ló dá, kò sì sẹ́nìkan nínú àwọn ẹni tó Olúwa dá tóun náà rí nǹkan kan dá. Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ọ̀kan nínú àwọn ará Lárúbáwá Olúwa ṣàlẹ́sà láti inú àwọn Lárúbáwá. Inú àwọn Lárúbáwá tó sì ti wáyé wọ́n jẹ́ pé àwọn bàbá rẹ̀, àwọn bàbá ńlá rẹ̀, àwọn alábẹ́núgán àgbà nínú àwọn ẹ̀yà rẹ̀. Ìran rẹ̀ òun náà ní ìran Quraysh, ó ní ìran tó ga jù nínú àwọn ìran Lárúbáwá eléyìí tó wà ní Al-Hijaz. Àwọn bàbá Ànábì táwọn bàbá ńlá rẹ̀ àwọn sì ni Olúwa fi àkóso àwọn Qurayshawa yìí lé lọ́wọ́. Ànábì sallallahu alayhi wa sallam bàbá rẹ̀ ní Abdullah, torí a máa sọ pé Muhammad ibn Abdillah, Muhammad ọmọ Abdullah. Abdullah ọ̀nà jábọ̀ ọ̀nà ní bàbá tiẹ̀ ní Abdul Muttalib, Abdul Muttalib, torí àwọn ní Muhammad ọmọ Abdullah ọmọ Abdul Muttalib. Abdul Muttalib ọ̀nà jábọ̀ látòrí igi bàbá kan ló bí àwọn náà, ẹni tó bí wọn là ń pè ní Hashim. Hashim ọ̀nà ní bàbá ńlá gbà fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Tábà ń ṣírò àwọn bàbá tá ń jẹ́ bàbá ńlá fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, á ṣírò rẹ̀ lórí Adnan. Adnan oní bàbá ńlá gbà fún Ànábì sallallahu alayhi wa sallam. Adnan òun sì ń bẹ nínú àwọn àrọ́mọdọ́mọ Ànábì Ismail alayhi salam. Torí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ọkàn Ànábì Ismail ọmọ Ànábì Ibrahim alayhi as-salatu was-salam. Torí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam wọ́n mi sọ pé wa ana da'watu abi Ibrahim, wa ana da'watu abi Ibrahim, èmi sì làdúà bàbá mi Ànábì Ibrahim alayhi salam. Rabbana wab'ath fihim rasulan minhum yatlu alayhim ayatik wa yu'allimuhumul kitaba wal hikmata wa yuzakkihim. Ìgbà tí Ànábì Ibrahim alayhi salam lẹ́yìn ìgbà tóun àtọmọ rẹ̀ Ismail alayhi salam tí wọ́n kọ́ Kàábà, ara àdúrà tí wọ́n ṣe òun náà ni pé wọ́n Olúwa àwọn ará agbègbè yìí gbé ìránṣẹ́ kan dìde láàrin wọn, jẹ́ pé wọ́n máa ka àwọn àyà àwọn Allah fún wa, tí ó sì máa kọ́ wọn ní tírà, tí wọ́n máa kọ́ wọn lọ́gbọ́n tó dópin, tí ó sì máa fọ̀ wọ́n má. Àdúrà tí Ànábì ṣe èmi ni, Ànábì Ibrahim ṣe èmi gàgà ni. Kí ẹ mọ̀ pé àfojúsùn àwọn Ànábì Allah ọ̀gá. Lọ́jọ́ tí Ànábì Ibrahim alayhi salam
tí ń ṣàdúrà yìí lẹ́yìn tó àtọmọ rẹ̀ Ismail alayhi salam tí wọ́n kọ́ Káàbà tán ta ni ń gbé bẹ̀? Kò sẹ́ni kankan, kò sẹ́ni kankan. So ìbẹ̀rẹ̀ páwọn èèyàn ń gbé bẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìyá anabi Ismail alayhi salam. bí èèyàn bá ń gbé bẹ̀ mélòó ni wọ́n? mélòó lẹni tó wà lágbègbè ibi tí wọ́n kọ́ Káàbà sí ńgbà náà? ṣùgbọ́n Allah azza wa jal ó ti fún anabi Ibrahim lóye wípé ibi ìlú ńlá ni ó dà. Káàbà ilé Allah ọ̀nbẹ́ńbì kan ta ní yan Allah lódì nínú àwọn ẹ̀dá tó dá tí ì bá sàwọn olórí ibú. àwọn ẹni tó jẹ́ ẹrú Allah gbogbo wọn fẹ́ máa gbébì. yàtọ̀ sí pé Ànábì Ibrahim alayhi salam tó ti ṣàdúrà fún Mẹ́kà wípé wọ́n lọ́wọ́ ṣe ibi níbi tí ọkàn àwọn èèyàn tí wọ́n máa fẹ́ wá bẹ̀. Allah ó sì gbàdúrà yìí. Akramakumullah, àdúrà tó wá ṣe pé k'Olúwa kó gbé ìránṣẹ́ kan dìde láàrin wọn ó lè mí. torí ẹ̀ ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọkàn anabi Ibrahim alayhi salam látàgbọ́n anabi Ismail alayhi salam. àwọn Quraysh tó jẹ́ pé inú wọn là Nabi sallallahu alayhi wa sallam ti wá, à ń pè wọ́n ní al-Arabu al-Musta'riba, àwọn Lárúbáwá tó di Lárúbáwá ni wọ́n, àwọn Lárúbáwá tó di Lárúbáwá ni wọ́n. nítorí pé ńgbà tí Nabi Ismail alayhi salam tó gbé bẹ̀, àwọn náà padà dàgbà, àwọn náà fẹ́yàwó, wọ́n bímọ, wọ́n bímọ. tí bá sọ pé nínú àrọmọdọ́mọ anabi Ismail anabi sallallahu alayhi wa sallam wà, èdè wọn kìí ṣe Lárúbáwá, torí pé dé anabi Ibrahim alayhi salam kìí ṣe Lárúbáwá. gbogbo àlàyé tó ló wà ń fún wa wọn anabi Ibrahim sọ báyìí, anabi Ibrahim sọ báyìí, kìí ṣe pé dé Lárúbáwá ló fi sọ. gẹ́gẹ́ bí kẹ́nìkan náà sọ òyìnbó ni kí wọ́n wá délé kọ́ ọmọ jíṣẹ́ tó ní kọ́ sọ fún yàn tí Yorùbá ló fi sọ. so nítorí di eléyìí báyìí anabi Ibrahim alayhi salam ìṣe Lárúbáwá, ọmọ rẹ̀ ní ìṣe Lárúbáwá. ṣùgbọ́n gbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní gbé tòsí Káàbà yìí, Allahu padà ní kí omi Zamzam kó ṣẹ́yọ. omi Zamzam ṣẹ́yọ nítòsí Káàbà. àwọn onírìn àjò táwọn máa ń lọ tó máa ń bọ̀ tó máa ń lọ tó máa ń bọ̀, wọ́n á kíyèsí pé ẹyẹ ó ń fò lágbègbè ibi tí Káàbà wà. ìrírí sì ti fi hàn lọ́dọ̀ àwọn ẹni tó ní ìrírí wípé ẹyẹ kìí sábà sí lágbègbè kan tómi ọ̀bá sí ń bẹ̀. wọ́n wá ti tàtàrà àwọn ẹyẹ tí wọ́n rí pé wọ́n ń fò lágbègbè ibi tí Káàbà wà mọ̀ yí pé omi ń bẹ nítòsí bẹ̀. àwọn onírìn àjò yẹn wọ́n ń fì sí ọ̀nà ibi tómi wà, pàápàá jùlọ gbogbo agbègbè yún ilẹ̀ aṣálẹ̀ ni, kò sómi bẹ́ẹ̀ ni kò sí koríko. nítorí wàá mú kí ẹyẹ kó máa fò lágbọ́n bẹ́ẹ̀ àpẹẹrẹ ni kó omi ti wà ń bẹ̀. wọ́n wá ń tọbẹ̀ wá, wọ́n fi wá ń bá Hajara ìyá anabi Ismail alayhi salam àtọmọ rẹ̀ sẹ́ẹ̀lẹ̀ jẹ́ ká mú ní omi ẹ̀mú. a fi ń rí àwọn ẹni tó ń sọ pé àwọn náà fẹ́ máa gbé bí sẹ́ẹ̀ yọ̀ǹda fún wa ká máa gbé bí àṣẹ yọ̀ǹda. ìbá anabi Ibrahim alayhi salam ti ṣàdúrà, ara mi gbígbàdúrà náà nù. báyìí àwọn ẹni tí wọ́n wá ń wà wọn, ara àwọn ẹ̀yà kan nínú wọn tó ń pè ní Jurhum, ẹ̀yà kan ní nínú àwọn Lárúbáwá al-Yaman. ẹ sì mọ̀ pé ìpìlẹ̀ Lárúbáwá pátá porongodo Yaman. àwọn là ń pè ní al-Arabu al-Ariba,
àwọn lárúbá tó ṣe pé láti pìlẹ̀ àwọn lárúbá ni wọn. àwọn ẹ̀yà Jurhum nínú wọn àwọn jẹ́ arìnrìn-àjò tí máa ń gbé káràkátà ká tó wọn fi Mákà ṣe ibùgbé. báyìí Ànábì Ismail alayhi salam àwọn ọmọ tiẹ̀ náà tó ń bí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ èdè lárúbáwá táwọn ẹni tó pọ̀ jù tí wọ́n ń gbé pẹ̀lú wọn sọ. àwọn eléyìí là ń pè ní al-Arabu al-Musta'riba, àwọn lárúbáwá tó di lárúbáwá. èdè wọn ló wá jẹ́ èdè tó ń ti pé àwọn náà wọ́n kọ́ èdè di elédè ni. èdè tiwọn ló wá jẹ́ èdè ọmọ ńlápa púpọ̀ níbi àti pààrọ̀ ahọ́n wa sáhàmì. èdè tó ń sọ yóò dìtàn ó di pọ̀ gba èdè míì tó bá gbà lọ́mọ sọ sáwọn ọmọ rẹ táwọn ọmọ bá dìde wọn ò tiẹ̀ ní gbà wípé bàbá wọn elédè míì ni yàtọ̀ sí táwọn sọ yìí. báwo wá ní tó bá pẹ́ àwọn ọmọ tí wọ́n bínú bó lọ́mọ táwọn náà bá bí ẹ ti gbàgbé ìpìlẹ̀ yùn yányá. ṣe irú rẹ̀ ń ṣẹlẹ̀ kò sí yé ṣẹlẹ̀ lónìí. ọ̀pọ̀ ẹ̀mẹ́yì iná làwọn ẹni tó ṣe pé wọ́n di Yorùbá yìí ni wọ́n ṣe Yorùbá láti pìlẹ̀. ọ̀pọ̀ ẹ̀mẹ́yì wọ́n di Yorùbá wọ́n ṣe Yorùbá láti pìlẹ̀. ọ̀pọ̀ ẹ̀mẹ́yì da Haúsá ni wọ́n ṣe Haúsá láti pìlẹ̀. ọ̀pọ̀ ẹ̀mẹ́yì di Ìgbò ni wọ́n kì í ṣe Ìgbò láti pìlẹ̀. kìí ṣe èdè kan ní irú rẹ̀ tí máa ń ṣẹlẹ̀, gbogbo èdè irú ẹ̀ tí máa ń ṣẹlẹ̀. ẹ̀yin náà kàn máa yà lẹ́nu ẹni tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ wọ́n jẹ́ elédè Fúlàní tó bá ka bàbá ńlá rẹ̀ lórí bàbá ńlá karùn-ún, bàbá ńlá rẹ̀ karùn-ún lọ́kọ́kọ́ wá sílẹ̀ Yorùbá. bàbá ńlá karùn-ún ń lè má gbọ́ Yorùbá lọ títí ṣùgbọ́n gbogbo ọmọ tó bí wọn gbédè mí ju Yorùbá lọ, nítorí pé tó o bá bímọ láwùjọ kan àfi kó má fọmọ rẹ lẹ̀ kó máa lúpọ̀ mọ́ àwọn ọmọ àwùjọ ó rí i pé èdè àwọn ọmọ àwùjọ lọ́mọ rẹ̀ ọmọ sọ, yóò sì gbọ́ èdè àwọn ọmọ àwùjọ gẹ́gẹ́ bí àwọn elédè ti ṣe ń sọ, débi wípé ṣàṣàǹkan ní ọ̀pamọ́ sí tí wọ́n bá ń sọ èdè yùn. so bàbá ńlá karùn-ún wọn gbédè Yorùbá ìlú tó ṣẹ̀ṣẹ̀ wá, ṣùgbọ́n gbogbo ọmọ tó bí kò sí èyí tí ò gbọ́ Yorùbá dójú àmì. sí ìyàlẹ́nu gbogbo ọmọ tó bí kò sí kan nínú wọn tó gbọ́ wáńbí lédè Fúlàní, torí pé bàbá náà ó kúkú ti fẹ́ kán mọ́ sọ èdè Fúlàní sáwọn ọmọ má, nítorí pé ìgbàgbọ́ tí ẹni pé àwa náà dé síbi ni a padà síbi tá à ti ń bọ̀. tó bá yẹ kó gbogbo àwọn ọmọ tí wọ́n bí tààrà ìwọ́n tó jẹ́ Fúlàní wọn gbọ́ wá ń bí lédè Fúlàní, gbogbo wọn Yorùbá ni wọ́n ń sọ. tó bá ń hàn lórí ahọ́n wọn díẹ̀díẹ̀ wípé àwọn eléyìí èsè Yorùbá láti pìlẹ̀, àwọn ọmọ táwọn bá bí gbogbo ohun tí ń hàn yọ parẹ́. káwéṣẹ̀ tí sọmọ àpele kẹta, ọmọ àpele kẹrin, ọmọ àpele karùn-ún, ọmọ àpele kẹfà tí wọ́n bá pàǹtàn fáwọn eléyìí pé ìpìlẹ̀ yín èsè Yorùbá Fúlàní ni wọ́n jìyàn. so bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ ń gbogbo èdè, torí àwọn lárúbá tó di lárúbáwá náà wọ́n má èdè wọn má, wọ́n ti di lárúbáwá. ìtàn lọ́kànjá máa rántí pé wọ́n di lárúbáwá ni. inú wọn lọ́lọ́wọ́ ti mú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jáde. ìpìlẹ̀ àwọn tó ní èdè gangan Allah sọ Al-Qur'ani kalẹ̀ lórí àwọn báwọn ṣe ń sọ, lórí èdè àwọn tó di lárúbáwá tèdè tí wọ́n tún wá jẹ́ èyí tó tún hàn ju ti àwọn ẹni tá gbà lọ́dọ̀ wọn lọ lọ́lọ́ àfisọ Al-Qur'ani kalẹ̀. nínú wọn là Ànábì Muhammad sallallahu alaihi wasallam ti wá. Ànábì yìí kò ní lẹ́mìí lọ́jọ́ kan rí ipò ń fẹ́ dà ànábì. kí ni ń jẹ́ ànábì gàtọ́ mọ́?
kí ni ń jẹ́ ànábì gan tó mà kí ni ń jẹ́ wáhàyí gan tó mà Olúwa ní ma kunta tadri mal kitabu wal iman ṣáájú ká tó ṣe ọ́ lánàbì ọmọ tí ń jẹ́ tírà ó sì máa ti ń jẹ́ ìmánì walakin ja'alnahu nuran nahdi bihi man nasha àwọn aláṣẹ ní mọ́lẹ̀ tá à ń fi ń fẹni tá a bá fẹ́ mánà ìsìnkú Ànábì sallallahu alaihi wasallam ó ti ní nínú àjẹ́ndà ayé rẹ̀ wípé wọ́n lọ máa ṣe ìgbára gbóná kan jọ́kí tó ń bá ṣe débì kan màlẹ́kọ̀ yọ sóun náà ni kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ kódà kò máa ń ti ń jẹ́ ìmánì kò máa ń ti ń jẹ́ tírà kò máa ń ti ń jẹ́ kílà nábì ṣùgbọ́n wo Allah lọ sàlẹ̀sà dábàá wá pé ó ti ń ṣe rìázà ó ti ń gbìyànjú pé òun sá dá nábì náà ni níbo ń bẹ nílùú wọn náà ṣeéṣe kó dá nábì Olúwa Ẹlẹ́dàá lọ sàlẹ̀sà ó sì sàlẹ̀sà láàrin àwọn èèyàn tó ṣe wípé litunzira qawman ma unzira aba'uhum aṣọ Al-Qur'ani kalẹ̀ fún kó lè bá a máa fi ṣe ìkìlọ̀ fáwọn èèyàn kan tó ṣe pé wọn ò síwájú ṣèkìlọ̀ fáwọn bàbá wọn rí ànábì báwò ànábì kan jáde láàrin lárúbáwá rí ike dábàá pé irú tànábì lágbájá wọn sọ nípa ànábì Sálíhù ike lárúbáwá rí àmọ́ kì í sagbọn bí táwọn Kùráíṣì wà ló ti jáde Madainu Sálíhù lẹ́bàá Madina bì akramakumullah ànábì wa ìsèpò ti mọ̀ pé wọ́n dà ànábì ní tí wọ́n á ń ṣe ìgbára gbóná kalẹ̀ ẹ̀dẹ̀ kálá ìbá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó fi bá lójijì níjọ́ tí màlẹ́kà kọ́kọ́ yọ sí torí pé tí wọ́n bá sọ pé nǹkan kan báyàn lójijì àpẹẹrẹ ni lórí wípé ọmọ pé yọ ṣẹlẹ̀ gbogbo tí èèyàn bá mọ̀ pé yọ ṣẹlẹ̀ láyé kì í báyàn lójijì kí ló dé tẹ̀rù ṣe bá nítorí pé kò rò pé irú rẹ̀ lè ṣẹlẹ̀ bóyá lélẹ́yìí ṣe yọ sí níbi tí mo wà ó tún pa mí láwọn àṣẹ kan ní tí ń mọ̀ nípa rẹ̀ Ànábì wa yìí kọ̀ mọ́ kọ̀ mọ́ kà Olúwa fi ṣe àpọ́nlé fún un torí tó bá gbọ́ mọ́ kọ tó bá gbọ́ mọ́ kà àwọn atúrọ̀ tàbí èlùbọ́ wọn bá pọ̀ òun ní ń kọ́ òun náà ní pé wọ́n sọ nǹkan kan kalẹ̀ fún nǹkan tí ń sìn fọpọlọ rẹ̀ gbé kalẹ̀ ní kà fún wa ọjọ́ ìntolúwa sọ̀kalẹ̀ ní sọ fún wa àpọ́nlé ńlá ní fànàbì a sì ti sọ kì í sàpọ́nlé fáwọn ọmọlẹ́yìn rẹ̀ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ ká má máa kọ ká má máa kà ó wọn á ní kí ló dé olófijọ ànábì orí nǹkan fijọ ànábì alólódo ní ọ orí nǹkan kan fijọ ànábì mọ olùwàsá ànábì bẹ́ẹ̀ kẹ́ ẹ lè gbà pátọ̀dọ̀ Allah al-Qur'an tiwa sẹ́ni tí wọ́n máa kọ tí wọ́n máa kà la sọ adúrú ọ̀rọ̀ yìí kalẹ̀ fún ni wọ́n á sọ pé òun ló wí fúnra rẹ̀ bóun ni ọba ṣe wí bóun ni ọba ṣe sọ. Ànábì sallallahu alaihi wasallam lóòótọ́ àwọn nǹkan púpọ̀ wà tó fi yapa sáwọn èèyàn ayé ojú dúdú àwọn nǹkan wà táwọn máa ń ṣe àwọn ìwà wà tí wọ́n máa ń hù àwọn àṣà wà tí wọ́n máa ń tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tó fi tako wọn kì í bá wọn ṣe kì í bá wọn kópa mbẹ wọn kárù rẹ̀ mọ́ lọ́wọ́ rí ọ̀nà ni Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullah ló fi kọ tírà Masailul Jahiliyyah àwọn kókó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ayé ojú dúdú tánàbì fi yapa sáwọn kèfèrí ń gbà kìí sànàbì kìí ṣe kan ṣùgbọ́n Olúwa Ẹlẹ́dàá wa ó ti ń ṣe ìpalẹ̀mọ́ fún un lẹ̀ kó tó di kó sọ́dà nàbì àwọn kan tó máa ṣe tó jẹ́ nǹkan àtijú àwọn kan tó máa ṣe tó jẹ́ ìṣẹbọ ìṣekèfèrí àwọn kan tó máa ṣe tó túmọ̀ sí pé ó làákàyè wà Olúwa ti la Ànábì sallallahu alaihi wasallam ń bẹ kó tó dà nàbì
láwọn nǹkan tó ṣe pé tíyẹn náà bá kópa ń bẹ̀ káwá pọ̀ padà ṣe mọ́ ìtàn onígbàgbé láéláé níwọ̀ tó ṣe pé Olúwa mú kúrò lọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ànábì yìí ó jẹ́ ẹni tó ṣe pé kó tó já nàbì òdodo ló máa ń sọ. Ìdí tó máa sọ pé ẹnìkan oníjàmbá ni, tó bá sọ pé ẹnìkan olè ni, tó bá sọ pé ẹnìkan òpòrọ́ ni, ìtumọ̀ àwọn ìròyìn yìí oníjàmbá ni nígbà tí èèyàn tó pọ̀ láwùjọ tí wọ́n sọ jàmbá. Tó bá sọ pé olè ni nígbà tó ṣe pé ẹni tó pọ̀ láwùjọ wọn kì í jalè. Tó bá sọ pé òpùrọ́ ni nígbà tó ṣe pé ènìyàn tó pọ̀ jù láwùjọ ńkọ́ òdodo ni wọ́n máa sọ. Ìdí tí a fi sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó gbajúmọ̀ pẹ̀lú pé olódodo ẹni ìfọkàntánì. Ìwọ ń jẹ́ olódodo láwùjọ tó ṣe wípé èyí tó pọ̀ jù nínú irọ́ wọn máa pa. Ìdínú tó fi pè fákèsì. Nítorí pé tí àwọn èèyàn máa ń sábà ṣe òun náà ní pé ibi táyé bá ń yí ni wọ́n máa bá wọn yí lọ. Nítorí tí wọ́n bá dá yàtọ̀ sáwọn èèyàn nínú ìwà àti ìṣe, wọ́n dẹ̀yẹ̀ sí ọ̀nì. Ọ̀rọ̀ rẹ ni wọ́n máa sọ láìdá. Tí ìwọ náà kúkú fẹ́ ṣàdédé jẹ́ òpùrọ́, gbà tó rí pé gbogbo àwọn èèyàn tó yíká rẹ òpùrọ́ ni wọ́n lọ́nà bá sọ pé actually ò ní fẹ́ kún fi kọ́ yàn sójú jẹ́ kí wọn máa parọ́ bíi tiwọn. Ẹlòmíì kì í sọ jàǹbá, ṣùgbọ́n gbà tó rí pé gbogbo èèyàn pátá láyìíká òun jàǹbá ni wọ́n, lórí pé òun ní bó náà sì fẹ́ ṣe rọrùn àfi kó náà tó ń jàǹbá. Ó wà ní mínísítírì kan, àwọn òṣìṣẹ́ bẹ̀ nínú bọ́jẹ̀tì tí wọ́n ṣe fún wa, bọ́jẹ̀tì ó wá lé 2 billion. Wọn ò fi ṣe nǹkan kan, ọdún sì ti yípo, ìjọba ó tún ṣe bọ́jẹ̀tì tuntun. 2 billion yìí bákan méjì nínú kan dá padà fún ìjọba tó ṣe bọ́jẹ̀tì rẹ̀, àbí wọ́n parọ́ arúmájẹ kan pé àwọn sáré lówó yẹn fún pírójẹ́tì end of the year. Wọ́n á fẹ́ parọ́ pé pírójẹ́tì end of the year làwọn sọ pé àwọn fi ṣe. Àmọ́ nídìí kí gbogbo yín tẹ́ wá ń bí sẹ́ẹ̀kẹ́ corporate. Wọ́n á gbé mẹ́mò yẹn, wọ́n á gbé ká, wọ́n náà fọwọ́ sí pọ̀ faramọ́, fọwọ́ sí pọ̀ faramọ́, fọwọ́ sí pọ̀ faramọ́. Èèyàn tó wà ń bí sẹ́yìn wọ́n jẹ́ 198. Èèyàn 195 wọ́n ti fọwọ́ sí kó tó dọ̀dọ̀ rẹ̀. Kí ni wọ́n sọ? Sọmọ pé wọn náà padà dárò pé lẹ́sìkíá tíyàn bá fọwọ́ sí àwọn kìíní ìlè pààyàn. Bẹ́ẹ̀ ni àbíẹ́kù, bẹ́ẹ̀ ni, nítorí pé ibi tí gbogbo èèyàn tí wọ́n bá kọrí sí, tí wọ́n bá lò ní kọrí síbẹ̀, o lè má mú jẹ. Ẹni tí ó dúró ti òdodo níbi tí gbogbo èèyàn ti jókòó rọ yóò múra gidi. Ẹni tí ó dúró jẹ́ ẹni ìfọkàntán níbi tí gbogbo èèyàn ti jọ ń jàǹbá yóò múra gidi. Ìdínú tó fi jẹ́ pé kò rọrùn láti di ẹ̀sìn òdodo mú. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ya'ti 'ala an-nasi zamanu al-qabidu 'ala dinihi kal-qabidi 'ala al-jamra. Àkókò kan bọ̀ tí ó dé wá báwọn èèyàn láyé tó ṣe pé ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú, àpèjúwe rẹ̀ dàbí ẹni tó di ògùn náà mú ni. Torí pé gbogbo èèyàn ti fẹ̀sìn lẹ̀, gbogbo èèyàn fẹ́ gbọ́n tí ń jẹ́sìn. Ẹni tí ń ṣe gan bó ṣe wù wọ́n ni wọ́n ń ṣe. Wọ́n á ní a fẹ́ dá yín padà sórí bẹ́ẹ̀ sì ṣe wà gángan, ó rí i pé kò ní rọrùn. Ìwọ fẹ́ máa ṣe gẹ́gẹ́ bó ti ṣe wá gángan, ó rí i pé kò ní rọrùn. Ìdínú nígbà tán ní Ànábì sallallahu alaihi wasallam ọgbàjúmọ̀ pẹ̀lú polódodo ni, ìyẹn ni pé láwùjọ tí
majority ti jẹ́ òpùrọ́. wọ́n sọ pé Ànábì sallallahu alayhi wa sallam ẹni ìfọkàntán yẹn láwùjọ tí ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn ti jẹ́ oníjàmbá tó máa ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ọlọ́pàá, tí àwọn ọlọ́pàá yẹn tó á lọ dúró lójú ọ̀nà àbáwọ̀lù tó tún jẹ́ àbájáde kúrò lù. gbogbo àwọn ọkọ̀ tó bá wá kọjá stop and check ńlọ yẹ kí wọ́n ṣe o. àwọn wá sọ pé gbogbo ẹni tó bá ti kọjá ètò já jù lọ́dọ̀ àwọn nìkan sọ wọ́n kó dúró ó fáwọn ní nǹkan kan. tó bá ti wá dé àwọn ọlọ́pàá yẹn wọ́n máa sun rárá pé káàbọ̀ kó àtàárọ̀ mo gbàgbé káwọn ọmọ yín bẹnu ọrùn ẹ bá wá nǹkan kan tá a fi mú mi. wọ́n ń rí wọ́lá wọ́n á sọ pé níbo làpọ́nlé wa wà pẹ̀lú gbogbo ìtànsì. àpọ́nlé ti ń dànù aráàlú gan kò ní fi ọwọ́ ọlọ́pàá wọ̀ ọ́ má. gbogbo ẹni tó bá ti ń tẹ́wọ́ sáwọn èèyàn kó ń fẹ́ gbẹ̀gún jẹ iyì wọn máa ń dànù ni. wọ́n á pàkíyèsí àwọn tẹ́jọ lọ sí ibi tí a ti lọ dá mọ́tò dúró pé ẹ jọ̀ọ́ ẹ má jà gbàgbé professionalism ní tí à ń ṣe yìí kọjá mọ́sẹ̀ wa. ẹ jẹ́ ká dúró lórí pé gbogbo ẹni tí wọ́n bá kọjá so yóò ṣe ń tọ́ yẹ kó ṣe kó sí bùtù rẹ̀ kó kó particulars wa ká lè mọ̀ kọ́kọ́ yìí sọ pé o lè kó sì máa kó nǹkan burúkú kọjá. báwọn ọkọ̀ bá ti wá ń dé wọ́n lọ ń gba wájú. wọ́n pín àwọn ọkọ̀ yẹn fún àwọn akẹgbẹ́ rẹ̀ pé ẹ wo bùtù rẹ̀ ẹ sì gba particular rẹ̀ ẹ wo bùtù rẹ̀ ẹ sì gba particular rẹ̀. bóyá lọ padà sílé lálàáfíà lórílẹ̀-èdè bòmíì adúpẹ́ fún Allah kó wọn ṣe bẹ́ẹ̀ náà jà. wọ́n lè ra mu pé ọfẹ́ ba gbogbo business lẹ̀ fún wa. tí mọ́ṣáláṣí la wà ní. irú wà burúkú wo ni ẹ ẹni tí ń ṣe dáadáa láwùjọ tó bá dọ̀tí àìdá àtàkùrú ni wọ́n máa ń pè dáadáa. ẹni tí ń sọ òdodo láwùjọ tó bá dọ̀tí ìsọkúsọ náà máa ń pè òdodo. ẹni tí ń gbéra sá fún ìbàjẹ́ àti ìwà ọ̀bùn ni wọ́n máa ń pè wọn láwùjọ tó bá dọ̀tí. torí ẹ̀kẹ́ ní bá a mọ gbàtà ń bú ọ gbàtà ń bẹnu àtẹ́lù ọ gbàtà ń yọ ọ balẹ̀ kí sì pọ̀ ṣàìdá ọ ṣùgbọ́n ọ̀kan bá gbà mú ni. ìgbà ní ìsìn irọ́ ló gbà fún ìbàjẹ́ ló gbà fún ká máa pe irọ́ lódodo fáwọn èèyàn ni ló gbà fún. ìwọ sì ní rárá fún òòlè pé ń dúdú mẹ́tì sí kójú rẹ̀ fọ́. wọ́n á sọ pé á fi yí ọ kójú rẹ̀ fọ́. ẹgbọ́n bá ń ṣe ròyìn ànábì ìròyìn lánàá o máa jarrabna alayhi kadiba. ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ lágbára a ò ká irọ́ máa lẹ́nu rí. La ilaha illallah. ìgbà tó wà ní kékeré ìgbà tó bẹ̀rẹ̀ sí ní gbájú ìgbà tó di àgbàlagbà a ká irọ́ máa lẹ́nu rí. wọn náà dákun wọn ṣàbòsí sórí ara rẹ̀ lọ́wọ́ òní tílẹ̀ mọ́tò ti sú yìí. Allah nìkan ló máa yẹ irọ́ tó ti kọjá lẹ́nu ẹ̀ lónìí. àmọ́ àmọ́ parọ́ tí èsì pé ó ṣèèṣì parọ́ tí òfin pa tó tún sáré kó jẹ eléyìí ọ̀pá yóò tún gbé tọ́ rẹ̀ lù mọ́ àmọ́ sọ̀rọ̀ kọjá bọ́. La ilaha illallah. sànẹ́bì sallallahu alaihi wasallam báwo tó ṣe burú tó bàjẹ́ tó dọ̀tí wọ́n mọ̀ pẹ̀lú kólódodo ni wọ́n sì mọ̀ pé ẹni ìfọkàntán ni olódodo kì í parọ́ ẹni ìfọkàntán kì í jàmbá. ìwọ́n sì sọ pé tá a lè ráyé gbé lónìí ká má parọ́. ẹ wo bí táyé bàjẹ́ dé. sẹ́rù rẹ náà wá ní tó bá jẹ́ gbà tó lù wá ń sàwọn èèyàn lánàbì tí ìwọ ni wọ́n fi sànàbì. gbàgbé ẹ̀ kódà tí a rí ìmọ̀ yìí ìmẹ̀sìn Islam kò sọ́dà nábì rárá o olùmọ̀
àwọn ẹgbà wáwá tó tọ́ka sí nípa àwọn ẹni tó ní wọ́n máa gbé ìmọ̀ yìí fún ní ìmọ̀ òdodo nínú àwọn ẹni tó dé nígbẹ̀yìn làwọn ẹni tó dúró dọ́gba jù. wa yahmilu hadha al-ilma min kulli khalafin udulu, àwọn ẹni tó máa gbé ìmọ̀ yìí rù nínú gbogbo àwọn ẹni tó dé gbẹ̀yìn làwọn ẹni tó dúró dọ́gba jù. àwọn èèyàn púpọ̀ lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn káwọn náà kọ lórúkọ pé wọ́n kọ́, wọ́n lè gbàwé ẹ̀rí lórúkọ páwọn náà parí ìpele báyìí, ṣùgbọ́n sáwọn eléyìí tí wọ́n gbé ìmọ̀ tí wọ́n gbé wá wọ́n kọ́ ó yé wọn ń bẹ pẹ̀lú wọn lódodo tí wọ́n bá dúró déédéé ẹ gbà pé arómajẹ ni ẹ̀tànjẹ lásán kò bá jẹ́ pé lárúbáwá kò bá má jẹ́ lárúbáwá. àwọn ẹni tó dúró dọ́gba àwọn olólùwà máa ń ṣe ọlá yẹn fún, lọ́jọ́ pé àwọn tó dúró dọ́gba ni ló gbé ìmọ̀ yẹn fún kátó apẹni tó jà nàbì. torí ẹ̀ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ó ní la taktubu anni ghayra al-Qur'an, ẹ má tún kọ́ tí mo bá sọ máa ọ tó bá yẹ lálùkùránì, àmọ́ wọ àti wọ gbogbo tí mo bá sọ ẹ máa kọ́. wọ́n tọ́ka sí Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma. wọ́n wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé àtìgbà tí inú bá ń bí yín, àtìgbà tí inú yín bá ń dùn, Ànábì ní bẹ́ẹ̀ inú ìbá máa bí mi, inú mi ọ̀bá àdùn, torí pé ní gbogbo àwọn àpò wọ̀nyí ìní sàn kankan jọ nǹkan tí ó ṣe déédéé pẹ̀lú pé mo ń wá ìyọ́nú Allah. ìní ti torí pé inú mi dùn kí n parọ́ àbí kí n sọ̀sọ́kùsọ, ìní ti torí pé inú mi ń bàjẹ́ kí n parọ́ àbí kí n wéwèkówè. eléyìí la Nábì wa sallallahu alayhi wa alihi wa sallam. ó jẹ́ ẹni tó ṣe pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ọba wọn da ẹran ní Mẹ́kà. eléyìí sì ń bẹ́ẹ̀ nù àpẹẹrẹ, torí kò sí ànábì kan tó lu aràn àfi kó jẹ́ pé yóò daran. ẹ̀kọ́ ń bẹ nínú à ń da ẹran, nítorí pé ẹni tó bá lè ṣe sùúrù da ẹran pẹ̀lú gbogbo wàhálà ìpọ́njú àti ìdààmú tẹ́ran máa kóyàn sí tó sì ṣàṣeyege ń bẹ̀, ó súnmọ́ pé t'Olúwa bá ṣe ọ́ lánàbì ó ti ní oríṣiríṣi ọgbọ́n àti ẹ̀kọ́ tó fi lè darí àwọn èèyàn. àṣírí tó wà nù páwọn ànábì máa ń dára kò túmọ̀ sí pé àwọn èèyàn tí wọ́n rán wọn sí làbùtán o, òun wá lólùdàgùtán o, kò túmọ̀ síbẹ̀ o. ṣùgbọ́n lójú ọ̀nà t'Olúwa máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ti ṣe pẹ̀lú àwọn èèyàn nígbà tó ń bá ṣe wọ́n lánàbì dídá ẹran wà mẹ́. lánàbì bá wa gbowó sẹ́ látàrí pọ́ dẹran, ìyí máa fi fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ń tọ́jú ẹ̀, Abu Talib. torí pé Abu Talib owó ní ná lánàbì lórí, wàhálà ni wọ́n ń ṣe lórí ànábì láti tọ́jú ẹ̀. bá a sì dálẹ̀ ká tún sà, a ní ẹ̀gbọ́n bàbá ẹni, àbúrò bàbá ẹni, bíi bàbá ẹni ni, bíi kèésùn. àmọ́ ìsìláàmù ní bíi bàbá rẹ ni, àmọ́ kèésùn. torí ẹ̀ ọmọ tá à ń tọ̀ ọ́n, ọmọ tá à ń rè ọ́n, ọmọ tá à ń náwó lé lórí ọ́n, tó náà bá ń ṣe nǹkan kan láti dín ìdààmú wa, ìnáwó wa kù lórí ẹ̀, dáadáa náà ni. torí ẹ̀ ló ṣe jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam tó bá dáràn yóò kówó fún ẹ̀gbọ́n bàbá rẹ̀. Ànábì sì béèrè, gbogbo owó tí mo kó fún yín kọ́ bàbá àgbà, kí lẹ fi ṣe? àmọ̀kọ́ máa sin ọ́ sọ pé ó ti pẹ́ tí bàbá rẹ̀ ti ń jà mí lólè, bó wọn ṣe jọ ọ́ lólè gan, ẹbí wọn ọdún mélòó mo fi dáràn tí mo ń kówó fún sí ẹ̀dá padà. ókè ọdún mélòó làwọn á fi tọ́ ọ
ọdún mélòó ló ń fi jẹ ló fi mú nú owó wa ṣé àwọn bàbá rẹ tó ti kú ní òjì tí ó wàá san fún wa ó lè ilẹ̀ ọmọ tọ́jọ́ dàní pọ̀ àmọ́ ẹgbẹ́ lọ́dọ̀ tèmi eléyìí anábì ọ̀dà o sallallahu alaihi wa sallam ẹ̀mọ̀ kí ni ìsìnká pọ̀ mọ̀ká bàbá tiẹ̀ ti kú ẹ̀yin làbúrò bàbá rẹ̀ abẹ́gbọ̀n bàbá rẹ̀ ẹ̀yin wá ń tọ̀ ọmọ yìí ẹ wá fi sẹ́nu ẹ̀kọ́sẹ́ ọ̀gá wa jẹ́ pé lójoojúmọ́ tọ́gà bá ti lọ bí iṣẹ́ ó tún lówó kan tí ń fún àwọn ọmọ ẹ̀kọ́sẹ́ náà bricklayer wọ́n ń gba 700 lójoojúmọ́ ẹ̀yin lẹ́yìn sì ń tọ́ ọmọ yìí ẹ̀yin gan lẹ́ fi sẹ́nu ẹ̀kọ́sẹ́ wọ́n á mú 700 ní wọ́n á kó fún yín irú bó ṣe ṣẹlẹ̀ sànàbì sallallahu alaihi wasallam ànábì ò béèrè rẹ̀ nítorí pé bàbá tí ń tọ̀ yìí owó ní nálé ọ lórí tí wọ́n bá wá sí nǹkan kan láti dín ìdààmú wọn ìpọ́njú wọn ìnáwó wọn kù kò sí ní tó burú mẹ́ ànábì dára bákan náà òṣòwò ńlá òṣòwò tọwọ́ rẹ̀ ńlá tí kò ṣòwò kó jèrè ńlá ọ̀là ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bánabi ti ṣe pàdé Khadija mi Khadija jẹ́ olówó ńlá nínú àwọn obìnrin àmọ́ tó ṣe pé Mẹ́kà ló ń wà kì í kó owó rẹ̀ fúnra ara rẹ̀ rìnrìn àjò káràkátà kò tí ì sí Islam o ẹ ò bá àwọn obìnrin ṣe pọ́nra wọn lé olówó àmọ́ nǹkan ni ó wà á máa wọ ni ó wà á kóra rẹ̀ papọ̀ máwọn òṣòwò tí wọ́n ń gun ràkúnmí lọ sílẹ̀ Sham tí wọ́n tún lọ sílẹ̀ Habasha láti lọ rà láti lọ tà òun jókòó àwọn ọkùnrin tí wọ́n bá jẹ́ ẹni tó mọ̀ nípa káràkátà tí wọ́n sì ṣe fọkàntà tí wọ́n sọ ń jàǹbá tí Khadija bá gbúrò wọn yóò pè kó pè wọn wá wọ́n fẹ́ gbowó fún ọ kọ́ lọ́ọ́ fi ṣe káràkátà wá iye tá a bá jẹ lérè lórí owó yìí báyìí lèmi pẹ̀lú rẹ̀ ọjọ́ pin bí Khadija ṣe gbúrò ànábì wa nù sallallahu alaihi wa sallam yàtọ̀ sáwọn obìnrin lónìí tó yẹ pé yóò fi ọkọ kì í tọ́jú mi òun kàn lọ́kọ bí aláìní ni àti pé pápá gan opó alààyè lòun yóò fi gbogbo eléyìí ṣèkẹ́wọ́ yóò fi máa wọkọ alájàpá ilé gbéra látòkun ọsàn bí ó láwọn lọ sí Iléìlà ó lè wọkọ láti Ìbàdàn ó sọ pé àwọn ń lọ Birnin Kebbi wọ́n lè wọ láti Èkó wọ́n sọ pé àwọn ń lọ Funtua yóò wà nínú ọkọ̀ góńgòrò lókè tírélà obìnrin wọ́n wá tò wọ́n lọ pẹ̀lú àwọn ọkùnrin báwọn ọkọ̀ tírélà ó lè kó sínú kòtò kó jẹ́ pé kó tó yọrí kúrò nínú kòtò àwọn èèyàn ti ré bọ́ lórí tírélà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń kú olú akọ́sàánù wa ọyí ọkùnrin ká tó wá pé obìnrin ẹ má sọ àwọn oríṣiríṣi jàǹbá mi tuntun máa ń ṣẹlẹ̀ irú táǹkà náà àbí káńtà tí wọ́n fi ń kó wọ́támílọ̀ tí wọ́n fi ń kó bì àwọn tó lè tó àwọn èèyàn lọ sí òkè ẹrù tó pérò mẹ́rù wọ́n wá tó wọn bí gbàtán tó àpò òbí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àwọn olólọ́wọ́ rán sábó ń bẹ̀ yẹn wọ́n tó wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ bá àwọn àtọ́kọ̀ àgbààgbà kí ni jóbi ń bẹ̀ yẹn ẹ̀rọ akọ ẹ̀ tó sẹ́gbẹ̀ẹ́ ara yín obìnrin tó wà ní ọkọ ni torí kí ló ń fi ń ṣèkẹwọ́ ọkọ ìtọ́jú rẹ̀ ọ̀dà tó bá di pé dandan ó ṣiṣẹ́ náà ni iṣẹ́ ṣiṣẹ́ tí ó pọn ọ lé nítòsí ilé ọ̀hún akáyọ̀kè àwọn tó tún pọ́nra wọn lé ó lè lóun ti jí lọ Kánò àbọ̀kọ̀ òru làwọn wọ̀ ọkọ̀ aládìẹ àwọn tí wàá dé Kánò láàárọ̀ ọjọ́ kejì
àwọn ti rajà táwọn rà ní kẹntàn kọlì, àwọn wá gbéra láti Kánò, àwọn wá sí Kaduna ní Mando, ibẹ̀ làwọn ti wọkọ̀, àwọn padà bọ̀ wá ilẹ̀ Yorùbá ń bí. wọ́n lè wá wọkọ̀ yẹn láago méje lákòókò sọ̀látul Maghrib, ọkọ̀ ò ní kún títí di bí aago 10 àbọ̀ alẹ́. agogo 10 àbọ̀ alẹ́ lọkọ̀ yóò wá ṣẹ̀ṣẹ̀ gbéra sí Mọ́kànlá, yóò wá ṣẹ̀ṣẹ̀ mórílé sálẹ̀. ẹ wá robìnrin 3, 4, 5 nínú bọ́ọ̀sì, ẹ̀yin ọlọ́kọ ni. àwọn kúkú lọ́kọ, máa lọ́kọ bí aláìní ni, àwọn ọkọ tọ́jú àwọn. tọ́ba àwọn bá sì ń lọ táwọn ń bọ̀, aṣọ làwọn ń tà, àwọn ti kó ẹrù àwọn fọ́kọ̀ tí ó kó wá. ẹlòmíì ru ẹrù rẹ̀ wá Kaduna láti Kánò, so làwọn fi ń tọ́jú ọmọ, làwọn fi ń tọ́jú ilé. Allahu Akbar. ọkọ ló yẹ kó máa ṣe gbogbo eléyìí, kìí ṣe ìyàwó. bẹ́ẹ̀ sì wá ń lọ làwọn kọ́ mọ́ wá pè wọ́n, ìyá alágbájá gbọ́dọ̀ ti dé báyìí, o ti káyà mi ó kẹ́ pọ́ kọ́ka sànà. tó bá yẹ kọ́kọ́ gidi bá nìwọ̀ tó lọ yẹ kó máa lọ bá lọ́nà tó ṣe pé àwọn kùn-ín-kùn wọ́n rìn ti bẹ̀rù bójó, jẹ́ pé ẹni tẹ́ ẹ̀jọ́ ládéhùn ó lè jẹ́ pé ní ó di àárín títì jókòó kubi tẹ́ gbà, ó lè jẹ́ ajínigbé, ó lè jẹ́ dánadáná tó fẹ́ gbowó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tí a bá ti wá ríru wọn, ṣé mo kọ́ àwọn ọkùnrin tí ń sá kójókójó, àwọn tí ń sá kíjokíjo, obìnrin kọ́ omi ti fẹ́ wọ́n lọ pé ṣùgbọ́n àmẹ́lá ibú dé. àwọn ọmọ pé àfa ìbẹ̀rù ń bẹ̀ yín náà ẹ ó kè ta ló ní kẹ́yìn ọ jáde níláàgò yìí. láti ẹ̀gbọ́kùnrin wọn níbi kólekóle lábọ́ ọmọkùnrin, tọkùnrin ọba lọkọ́bọ̀ òun lè má lè tọ́jú ilé rẹ̀. tọ́rọ́pọ̀lọpọ̀ bí ṣe ń rí ṣe ó ní ṣe pẹ̀lú máa lọ máa bọ̀. obìnrin tí wàá jẹ́ ọ̀pọ̀ àìmọye ìbàjẹ́ ló ti ṣẹlẹ̀, ọ̀pọ̀ àìmọye aburú ló ti ṣẹlẹ̀. ẹlòmíì kó sọ́wọ́ ajínigbé, wọn àti ìrí wọn gbà á lẹ́dì sí. olú ẹlẹ́dàá gbogbo ẹni tí bá ń bẹ nínú orú ìpọ́njú bẹ́ẹ̀ ọba tú wọn lẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rù Allah, ẹ̀yin tẹ́ ń fẹ́ yàwó, ẹ jẹ́ ká bẹ̀rù Allah. ó di ẹrù ìyàwó má tiẹ̀, mọ́ tanra rẹ̀ dànù ọkàn jó ń jàǹbá ìkà. sọmọ bó ṣe dógungun mọ́ gbogbo fámìlì pé wọ́n bọ̀ wáyàwó, wọ́n bọ̀ fọwọ́ sí pọ́ fẹ́yàwó. Allah sì wá sí òtí fẹ́yàwó àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́. ìtọ́jú àwọn obìnrin yìí ló ṣòro. sọ yìí ọ́ kápéyàwó ni ọmọ gàrí ẹ̀, sọ yìí ọ́ kápéyàwó ni ọmọ tọ́jú ilé, ni ọmọ tọ́jú ọmọ, ni ọmọ arán máa ń sùkúlù, ni ọmọ arán máa ń lé kíó, ni ọmọ dẹ́rù sọmọ lọ́rùn. irú ọkọ rádaràda wo ni wọ́n? ó ní obìnrin lọ ní Allah sí òun, ìyàwó òun lọkùnrin. ẹgbọ́rọ̀ irú àwọn ọmọ yẹn wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ obìnrin, wọ́n ti kó wọn sínú ewu ńlá, wọ́n ti kó wọn sínú ewu ńlá. ìwọ ló yẹ kó wà lọ́nà, kó bá ìyànjú lọ bí nǹkan ṣe dáa. kì í sí ìyàwó rẹ̀. ẹwà ìjàlélíyà ni Khadija, olówó ńlá ni. òun nìkan wọ́n bọ̀ ń wẹ́ ní ìfọkàntán wá tó ń lè mà délédélé, tó ní gbowó sá lọ kọ́ wa lọ fowó ìṣòwò wa. iye tèrè bá jẹ́ àwọn ọjọ́ pin. àwọn ọgbọ́n ńláńlá tí Islam mú wa làwọn kan tó lú ẹlẹ́dàá wa tó sà wọ́n lẹ́sà, àwọn tí ń sàmúlò orú rẹ̀ kí Islam tó dé. kí lọ́nà kó nù kó sọ́nà. ṣùgbọ́n láéláé bó ṣe máa nábì wa nù sallallahu alaihi wasallam. ànábì sì gba owó rẹ̀ báwọn fi ṣòwò. wọ́n wá fi ọmọkùnrin kan lé ànábì,
wọ́n ń pè ní maisara máa bá mi sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ torí àfẹ́ kọ́ ma lórí tọ̀tẹ̀ yìí nìkan tó bá jẹ́ pé má ṣe ròyìn rẹ̀ lábá a jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa bá wa ṣe òwò pẹ̀lú owó yìí ànábì wa ní ṣiṣẹ́ o ẹ̀yin ọmọlẹ́yìn ànábì tẹ́yìn jókòó kalẹ̀ tẹ́ fẹsẹ̀ ṣe tó ṣe pé ọ̀fẹ́ yàwó ìyàwó ní ṣiṣẹ́ wọ́n tún wá bọ̀ wáṣẹ́ gbogbo sẹ́tẹ́mbà ti wá oníkọ̀jẹ́mọ́ ọ̀bọ ọlámú wọ́n fẹ́ ṣe wàhálà iṣẹ́ dí owó ńlá àdúrà tó ń ṣe ní tó ń ṣe tààjù wọ́n fẹ́ ṣe kan wọ́n tún wá bá ríṣẹ́ tó lówó ńlá onígbà tó ti jẹ́ pé iṣẹ́ yẹn yóò pé kó wọ́n fi lú àwọn lẹ̀ ń bá olúwa dámẹ́jẹ̀mú gbogbo tí wọ́n bá gbé ń kó lu àwọn sẹ́wọ̀n pé káàbà nílùú wọn. tòyọ́ wa máa fìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ irú rẹ̀ náà ni ó tún wọ́n sùnsùn wípé wọn ò yẹ kó wọn jẹ́ kó ń yàwó kan lòun níbi tó ń dàgbà dé yìí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ìwọ tó ṣe pé ò lè tọ́jú anybody ó sì fẹ́ kó gbogbo èèyàn jọ báyìí ẹnu kọrò yìí bàtà nàbì dé Maisara mélòó la fẹ́ sọ ọba mẹ́nu bá ròyìn ànábì ọkùnrin yìí ó jẹ́ ní fọkàntán èso ń jàǹbá Allah wa fi alùbáríkà sí owó tá mú lọ Khadija jẹ ìrètí ọ̀jẹ̀rú rẹ̀ lọ ó sówó níta àwọn fẹ́ tẹ́lẹ̀ náà ni pé kí lẹ lè bá wa fowó sí tówó fi lọ wájú tẹ́yìn náà jẹ táwa náà jẹ olówó kan ò sí tó fẹ́ tún ṣe wàhálà púpọ̀ mọ́ àmọ́ àwọn èèyàn bẹ táwọn ò tí ì ní àmọ́ tá ní làákàyè tí wọ́n ní ọgbọ́n ọ̀nà tá a lè gbà gbówó sówò tá a fi jèrè tọ́pọ̀ owó ni wọn kàn ní nǹkan tá a kan bùkátà lọ́dọ̀ tiwọn náà ni pé ṣé jẹ́ ní ìfọkàntán àbóńjàmbá lẹ́yìn náà tó bá ti jẹ́ ní ìfọkàntán ọ̀nà àti gá tiẹ̀ náà ti dé torí pé ọlọ òde èrè wọ́n ní wọn náà ní 5 million èrè ìwọ́n tó lálàá 500,000 sọ̀rọ̀ pé wọn náà fẹ́ kí ìrìn àjò kọjá oṣooṣù torí pé oṣù yìí 5 million oṣù tí ń bọ̀ 5 million atúmúra sí ó di 6 million atúmúra sí àfà wọn náà ti níbi 15 million ẹ dákun kí ló burú mbẹ bàbá olówó náà owó tiẹ̀ náà lé 100 million kí ló burú yóò tún gbé owó tó tún jù bẹ́ẹ̀ lọ jáde pé ọyá ẹ múra ṣiṣẹ́ ṣùgbọ́n bí tó bá kọ́kọ́rọ́ bẹyìn ajá jẹ́ ọ̀nà ní jàǹbá yìí nígbà tó wá ròyìn ó ní bàbá n tó pè mí jò lè lọ ni ìṣẹ́hun ìbùkún wà ń bẹ̀ tá a bá ti lọ tá a bá dé bá èrè ni bàbá bá lọ gbowó jáde ìgbà tí wọ́n wà kọ́kọ́ gbowó lọ́dọ̀ bàbá ní kùnà bàbá wọn ọ̀tẹ̀ yìí ọ̀dá ó ti ń dáàbọ̀ ọ̀tẹ̀ yìí ni ọ̀rọ̀ á dá ṣe mọ̀ pé ó ti dangi lẹ́yìn ọ̀rọ̀ aláàlá kówó rẹ̀ ọyọ ní ọmọ sí tó bá ti yọ wọ́n tún gba ọ̀nà wájú ilé rẹ̀ gan kọjá dèpòdépò pọ̀ tẹnubọ pé business kọ́ on business ní ìranù yóò tún fi kún fún ọpọ lè torí pé ètò ti kọ́kọ́ sí fún bọ́ọ̀sì ó tọ́bọ̀ parọ́ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún Khadija Maisara ròyìn ẹ mọ̀ pé tóbìnrin tó bá lọ́kọ tó sì láfojúsùn ń fẹ́ lọ́kọ yóò mọ̀ wò ó kágbágbé sọ́kọ àkọ́kọ́ kìí ṣèkejì tó wá fẹ́ lọ́kọ míì yóò dẹjú yóò mọ̀ wò ó ta ló ń lè fẹ́ ta ló lè jẹ́ ọkọ fúnrú òun tí ò ní jàǹbọ̀ pàápàá jùlọ owó ń bẹ tí wọn ò ní fẹ́ òun torí owó òun gẹ́gẹ́ bí ìwọ náà ìyọ́ ń bàtà kan wà lẹ́kọ̀ọ́ orí pé ìyá yẹn masha Allah la quwwata illa billah láti gbogbo olúlé ayé láti kó bàtà ránṣẹ́ sí
ọwọ́ máa ń rọ́ ọmọ kan nítòsí ṣọ́ọ̀pù rẹ̀ ó mọ̀ pé kì í sọ ọmọ màmá o torí pé orí kọ́ wà nítòsí ìyá olówó o ti wá mú pọ́nmọ rẹ̀ ni ló fi lọ kọnu sí pé fẹ́mi náà ó máa gbádùn tó bá fẹ́mi kọ́dà gan no ó pé ọkùnrin tó sẹ́kù àfa lọ́mọ bá sì gbà fún wọn lọ yọjú ó rò pọ́dọ̀ mọ̀mọ́ ń bàtà olówó ó rò pé lé wọn làwọn lọ wọn pé màmá eléyìí pílásítìkì wọn ń tà àwọn ọ̀kájú lù fáwọn àwọn mọ̀mọ́ yìí wọ́n sọ ń jọ gbàtí bàbá ọmọ náà rí wọn ìyá ọmọ wọn sọ pé ẹ dákun wọn fẹ́ fàdùkẹ́ lẹ̀ torí kó sì kéré àmọ́ sẹ́ẹ̀ bá ń tọ́jú rẹ̀ ọ̀nà àmọ́mí ẹ̀ má dàrú má tọ́jú àdùkẹ́ ọwọ́ afẹ́ tán àfa wọ́n á mọ̀ pé kì í sọ ọmọ àyọ̀ ń bàtà ọmọ àyọ̀ ń pílásítìkì tí ó jẹ́ pé gbogbo ẹ̀ àwọn ò tí kájú lù ṣe mọ̀ pé nítorí pé ó rí pé kì í ṣe ọmọ àyọ̀ lówó ó sì padà kọ́ ọmọ ńlẹ̀ torí pé kò fẹ́ fẹ́ lè láàtẹ́lẹ̀ náà òun fẹ́ kọ́ máa lò ó fi táàpù owó ni ẹ dákun àníyàn dáadáa kọ́ lélẹ́yìn àníyàn dáadáa kọ́ lélẹ́yìn nítorí wọ́n fẹ́ àwọn kọ́ fẹ́ àwọn nítorí ti Allah kó mójútó ìyàwó tó bá fẹ́ pẹ̀lú àmánà ẹ má jàǹbá àwọn ọmọ ọlọ́mọ ìyàwó là ń fẹ́ kì í ṣe ìyá rẹ̀ kí ló kàn wọ́n pẹ̀lú owó ìyá rẹ̀ àti ti bàbá rẹ̀ kí ló kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí ìbá ṣe pẹ́mì rẹ̀ kú kí ló ń retí kí bàbá ọmọ fún ọ kí ló ń retí kí ìyá ọmọ fún ọ àwọn ni wọ́n lè bring it up now ìbọn lówó ayé ti dàrú ayé ti bàjẹ́ àwọn òpònú dìdìrìn tẹ́ ń jọ ń kóra yín ká àwọn dàgbìnì dọ́rọ́ àwọn náà tún máa sọ fún ọ pé inú ọ̀rẹ́ yẹ kó àìná òun bẹ lọ́dọ̀ bàbá yẹn náà bí ìgbà tó ṣe pé ẹ mówó wá kí n lè ṣe ọmọ yín kú àìjẹ́ bẹ́ẹ̀ máa lé nígbà táyé bàjẹ́ nù wọ́n má jẹ́ bẹ́ẹ̀ o má jẹ́ bẹ́ẹ̀ o torí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sí wọn náà inú rẹ̀ ò ní dùn ìyàwó ló ń fẹ́ mójútó ìyàwó ẹ̀ kódà tí bàbá ìyàwó rẹ̀ bá lówó débi pé gbogbogbò àwọn ń gbàpò ráìsì ránṣẹ́ má máa jẹ́ kó máa gbé mi tìrìntìrìn o ó túmọ̀ sí pé ànákànnà nìwọ ọ̀gbọ́n dìdìrín ni ọ́ ìjọ bàbá mi bá kú sọ́nà sábà ń sáré ó sì máa gbọ́ ṣégi ọ̀rọ̀ àmọ́ ẹ mọ̀ pé ní tó bá ti kú àbùkù kì í lapa lára rẹ̀ ẹni tó bá jẹ́ ní àbùkù wọn lára wọn máa gba àbùkù gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sí ọgbẹ́ tá a fẹ́ sá òkú tí máa dùn òkú nìwọ̀n so àbùkù oní nǹkan kan ṣe fún ọmọ Olúwa mẹ́sà wa bẹ́ẹ̀ wa man yahini yashalu al-awanu alayhi ma li jurhin bi mayyitin ilamu wọ́n ní gbogbo ẹni tó bá ti jẹ́ ní àbùkù ara wọn máa rọ̀ láti gba àbùkù torí kò sí ọgbẹ́ tá a sá òkú tí máa dùn òkú ìwọ ti dòkú wọ́n gbé ẹran wọlé wọ́n gbé panla wọlé wọ́n gbẹ́ja wọlé wọ́n gbé pọ̀nmọ́ wọlé ó béèrè bó ní gbà wá sóní dìkẹ́ máa béèrè dáàdì mi ní dáàdì wọ́ mi kọ́dà bàbá mi wọn ò ní gbérú ẹ̀rànṣẹ́ tí wọ́n fẹ́ bà mí jẹ́ ká tó wá pé bàbá ìyàwó tó bá jẹ́ pé ẹja tẹjúmọ́ lè jò ẹranjúmọ́ lè jò ìlágbára rẹ̀ bá ká lọ́yẹ kí ìyàwó rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ kọ́ máa pátìlà lóòrò ńlẹ́lẹ́sẹ̀ ojúkọ́ tí ò ń lọ́rùn Allahu padà yí nǹkan padà fẹ́yìn náà sí dáadáa àmọ́ kó wá jẹ́ pọ̀ kàn dúró bàbá rẹ̀ òfin kan ránṣẹ́ ni la ilaha illallah eléyìí sọkọ kì í sọkọ adúpẹ́ fún Allah fáwọn ọ̀dọ́ wa ẹ̀mí wọn ò kú bá wọn ẹ̀mí wọn ò kú bá wọn èyí tẹ́mi rẹ̀ bá sì kú hospital ò lè wọ́ ọ̀sán tẹ́mi bá ti kú èsì pé o ti kú wọ́n lọ sí ọ ẹ̀mí rẹ̀ ti kú ọ̀fẹ́ dáadáa sí Allah kò fún yín tó bá ti fún yàwá náà rí tiwa ẹ̀mí tó ń bá kánú Allah ìbákùn sáàmù kùsí ní ìnáàmù tó bá kí n tó ń bá kánú
ìwọ́n tiẹ̀ ó ti kú ọ̀dọ̀ àwọn olùmọ̀ẹ̀sìn Islam lọ́nà Al-Qur'an ni wọ́n fi wọ́ sàn torí Al-Qur'an ó kọ́ wa Islam dá ó ní al-yadul ulya khayrun min al-yadis sufla ọwọ́ tó wà lókè ó lórí ju ọwọ́ tó wà nílẹ̀ lọ kí ni Yorùbá òkè lọ́wọ́ afúnni gbé ẹ̀gbọ́n tí Islam yìí ọwọ́ tó wà lókè ó lórí ju ọwọ́ tó wà nílẹ̀ lọ ẹ̀gbọ́n àwọn Yorùbá náà wọ́n ní kí ni òkè ńlọ́wọ́ afúnni gbé afúnni wọ́n fẹ́ fún ọ lówó ìmọ̀wó bàbá ẹ̀ wọ́n wá gbọ́wọ́ rẹ sókè ó lówó gbà tó o bá lówó gbà o gbọ́dọ̀ gbọ́wọ́ rẹ sísàlẹ̀ ọwọ́ pọ́wọ́ tí ẹ wà lókè òun ó túmọ̀ sí pé kìí ṣẹgbẹ́ rẹ má ṣàkọjìyà ó tún máa gbọ́ ọmọ pé jazakumullahu khairan àyàfi tó bá pèsè ló ṣe ó ṣiṣẹ́ ló fi lẹ́tọ̀ọ́ sówó lóòótọ́ òkè lọ́wọ́ rẹ̀ ọ wà ṣùgbọ́n gbà tàpọ́nlé torí pé iṣẹ́ rẹ̀ lọ fẹ́ gbowó rẹ̀ ọ̀ tọrọ owó bára kí ni wọ́n fi sàrà sí kí ni sàrà ìdọ̀tí àwọn èèyàn kìí ṣe pé ìdọ̀tí owó àwọn èèyàn o ìdọ̀tí àwọn èèyàn gangan ò ní sàrà wá ní ajẹsàrà nìwọ kí ló já sí wọn ajẹ ìdọ̀tí àwọn èèyàn ẹ gbọ́dọ̀ yan bẹ́ẹ̀ tẹ́ bá ní ajẹdọ̀tí kò tí ì pè ajẹ ìdọ̀tí àwọn èèyàn a'udhu billahi minash shaitani rajim eléyìí ṣẹlẹ̀ nígbà tí ọmọ ànábì sallallahu alaihi wasallam tánàbì mú lọ́wọ́ Hasan àbí Al-Husayn ọmọ yìí wá rí dàbínù lẹ́ ọ̀fẹ́ mu ànábì ni máa mú ànábì ni máa mú tí wọ́n mọ̀ pé sàrà jíjẹ èèwọ̀ ni lórí àwọn ará ilé ànábì sallallahu alaihi wa sallam lórí ànábì àtàrà ilé ànábì tó mọ̀ ni wípé ìdọ̀tí àwọn èèyàn ní sàrà ìdọ̀tí àwọn èèyàn ò ní sàrà àlàyé púpọ̀ lórí kíní jẹ́ sàrà bóò ni sàrà ti pín sí bóò ni ìdájọ́ rẹ̀ yóò wá nu tíra wà kan tí ó jáde sàrà yìí ṣe nǹkan tó máa sáré sí tó wà dẹnu lẹ̀ bí gbòtàdá igi kan máa kó sẹ́nu rẹ̀ torí pé kí ni ìdọ̀tí àwọn èèyàn ni akramakumullah tẹ́lẹ̀ yìí bá yé wa a jẹ́ pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní ẹ ṣọ́ra fún ẹni tí ń fúnyàn òkè lọ́wọ́ rẹ̀ máa ń gbé ìwọ tó fẹ́ gbà ọkàn fẹ́ gbà balash ó ṣiṣẹ́ kan ẹ sá fún mi ìsàlẹ̀ lọ́wọ́ rẹ̀ ó gbé tàbùkù torí Ànábì òfijọ́ kan jókòó láyé rẹ̀ pé ń retí kẹ́nìkan fún ó tó dà Ànábì ẹ̀rí pé sẹ́ ń da ẹran ó sì ń bá wọn ṣe òwò Ànábì gbowó sẹ́rẹ̀ obìnrin tí ń wọ́kọ yóò tẹ́tí rẹ̀ sílẹ̀ dáadáa láti máa gbọ́ ní tẹ́ bá ń sọ nípa àwọn ọkùnrin tó bá gbọ́ tí ń ròyìn ẹnìkan pé yẹn dáadáa ni yóò fẹ́ wù ú kí onítọ̀hún kọnu sóhun torí pé ní gbogbo ọjọ́kọ́jọ́ láti jọ́ tó lùwà ti ń ṣẹ̀dá ọmọnìyàn ìtọ́pọ̀bìnrin léjù òun náà ní kó jẹ́ pọ́kùnrin lọ́kọ́nu sí pé mo fẹ́ fẹ́ ọ. nígbà tí obìnrin bá wá retí ọmọ àìmọye obìnrin ní ṣe kìyàmù lélẹ̀ nítorí ẹ̀ torí pé àwọn ń wò pé tírù rẹ bá lọ fẹ́ àwọn tàwọn dáa wọ́n máa bẹ Allah pé ya Rabb tí kò jọ bá wa sọ̀rọ̀ tí ó wá wa kó ń fẹ́ wa ya Rabb kí sí lẹ́nu tó bá wá rí kó ò sí bẹ́ẹ̀ wọ́n máa ṣàdúrà ó lè lọ bá ẹnìkan tó jọ rẹ̀ ọ̀rẹ́ yín ọ̀fẹ́ fẹ́yàwó ni wọ́n ní àwa náà mọ̀ fún un àwọn mọ̀ pé ń dàgbà tí ń ti wá jẹ́ mọ̀ ń fẹ́ kẹ́ ẹ sọ fún pé kó fẹ́ mi nì ṣẹ́wọ̀n kó obìnrin ó tún sọkàn ni ló fi lè sọ bẹ́ẹ̀
àwọn míì nígbà tó bá tó rí pé gbogbo eléyìí ò ṣiṣẹ́ àbó òjíṣẹ́ òun náà lọ bá mi yá ẹkùjọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ o tí o ké nípa o wọ́n ti ẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ni máa sọ ẹ̀yin ò ní fẹ́yàwó ni tí mo bá fẹ́yàwó kan kí lọ́kàn mo kàn fẹ́ sọ fún yín pé tẹ́ bá fẹ́yàwó kẹ́ fẹ́ mi ni ó wí ní àbọ́bọ́ wọ́n wí ní ẹ̀ dáhùn ni ọ̀dà jẹ́ ronú sí ìgbà wọn ni kí n padà torí pé òun wà lórí emergency lọ́wọ́ sòtọ́ ọba wa dáhùn sẹ́mi pé yóò dùn gan kó dàbí ọkùnrin ẹ mẹ́yìí obìnrin tó kọnu sí láyé tó sọ pé ọ̀fẹ́fẹ́ tó sọ pé no tó kú ni sẹ́yìn tún mú ọmọ kọnu sẹ́lómi wọ́n sọ pé òun lọ́ọ́ máa ti ń ṣe òun kọnu sẹ́lómi jọ títí tẹ́nìkan fi gbà àmọ́ obìnrin tó ń bá sọ pé fẹ́mi tí wọ́n bá gbà wàláhì tí Allah bá fẹ́ yọ ọ́ ni ò ní òníbókọ rẹ jẹ́ ó lè sọ pé òfin lọ́kú lọ́nu gbàtó mo sì gbà kí ṣe tó ṣẹlẹ̀ dákúngbẹ́nu sọ́njà rẹ lẹ́nu ọ̀rọ̀ dídákun ẹwọ́n tó ṣẹlẹ̀ ẹwọ́n tó lọ ṣẹlẹ̀ ìwọ òsì lẹ́lẹ́rìí àwọn èèyàn ní bèrè ẹlẹ́rìí tiẹ̀ torí ẹ̀ sọ ara rẹ̀ torí ẹ̀ téèyàn bá ti fẹ́ bá ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ díkọ́ lẹ́lẹ́rìí táwọn náà fi lè máa sọ pé ń lọ́wọ́ abọ́ rẹ̀ wá kì í sọ̀rọ̀ wa lọ́ba sọ̀rọ̀ lẹ́yìn ìjẹba Khadija radiyallahu anha ìyá ńlá wa ẹni rí àwọn àtọ̀rẹ́ wọn kan wọ́n ń pè ní Nafisa wọ́n jọ ń sọ bí àwàdà pé abóníkànnà bí ọ̀fẹ́ ọ ni bí ìgbà tó ọmọ tí mo ń rò bó láti á ṣe àwọn náà ṣàjọsọ tó fi kúnná àwọn Khadija gbé jáde fánàbì sallallahu alaihi wasallam pé òun fẹ́ kánàbì ọ̀fẹ́ kò sí nǹkan tó burú mbẹ tó ń tipa àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kánàbì ò tó dà nàbì ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìsìláàmù náà dé kò sí tó burú mbẹ kóbìnrin kọkọnu sọkùnrin pé kọ fẹ́ nǹkan tá a kàn máa wí ni pé kó ló akọ́mọ̀jì aṣọjàrà torí pé ńgbà tóbìnrin bá ní kọ fẹ́ ọ tó lọ bá pàdánwò lọ fẹ́ ó ríra rẹ ó fẹ́ kó ríra ara rẹ ó lọ ṣàánú sí torí de eléyìí anábì ò sí àánú sí o obìnrin tó lọ́lá ńlá ní gbogbo ọ̀nà kọ́nà ní Khadija anábì gbà àwọn ẹ̀gbọ́n bàbá anábì wọn lọ bá anábì tọrọ rẹ̀ kò tí ì sí islam o tí ìwọ ní ìsìn islam ti dé zina ló ń ṣe o zina ló ń ṣe toyúntoyún lẹ́nu ẹ̀ ń so yìgì o Khadija anabi wa sallallahu alaihi wasallam ọ̀gá lọ́lá púpọ̀ kìí ṣẹni tí obìnrin jàrábà ìdìde anabi nù kò tí ì níyàwó rí ìgbà tó wàá fẹ́ yàwó tó bá pẹ́ ni tóbìnrin jàrábà ni mò ń bi ẹ̀yin bọ́ìsì náà tẹ́ ẹ̀ tí ì fẹ́ yàwó sígbà tí o bá fẹ́ yàwó nìsín ọlọ́mọ méjì lọ́fẹ̀ẹ́ àbọ́lọ́mọ mẹ́rin àbí wọ́n lọ́jọ́ kọ kẹta èwo lọ́fẹ̀ẹ́ èèyàn yẹra fún gbogbo eléyìí rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọgbà láti fẹ́ Khadija tún ju Ànábì lọ sallallahu alaihi wasallam pẹ̀lú ọdún 3 léyìí tó dọ́gba jù òun wà lọ́mọ ọdún 28 nígbà tí Ànábì wà lọ́mọ ọdún 25 ọfọdún 3 ju Ànábì lọ Ànábì sì fẹ́ àgbọ́jà bẹ́ẹ̀ la àgbọ́ta dáadáa títí tí kò fi yà wọn radiyallahu anha ọkọ tó ju gbogbo ọkọ lọ tó dáa ju gbogbo ọkọ lọ ọlọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam
torí pé nítorí dájú ni pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìgbéyàwó yẹn ò ní pẹ́ àwọn nǹkan tó lè mú mọ́pẹ́ ọwọ́ àbẹ̀ òun náà ni pé eléyìí ti lọ ilé ọkọ kínní ọkọ kejì yóò sì wà wò nítorí tó bá sì wà wò ọkùnrin tó ṣe pé kò ní ìrírí kò ní àfojúnù kò lámúmọ́ra kò ní ká fi rírí ṣaláìrí ká fi gbígbọ́ ṣaláìgbọ́ ó lè pé kò yà mí lẹ́nu fún ọ ara àwọn pàǹtí tó kó wá náà nù ṣe mọ̀ pé àìṣe dáadáa ọkọ yìí yóò mú rántí àwọn ọkọ tó ti fẹ́ rí táwọn èèyàn bá ṣerú àìdáhùn yóò sì máa rò pé kóun kú lọ́dọ̀ rẹ̀ Ànábì wa ní sùúrù yàtọ̀ sílẹ̀ yẹn Khadija ó dàgbà ju Ànábì lọ ó ṣeéṣe kí ìjọmọnìyàn kó mú fẹ́ hùwà ńgbà míì ní ìhùwà pé ní kúkú sẹgbẹ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ìwà dáa púpọ̀ Khadija náà ìwà rẹ̀ dáa eléyìí náà tún fàjà ó tún fa wàhálà Khadija olówó ni Ànábì sallallahu alaihi wasallam kìí solówó bíi ti Khadija sábàbí kan nínú sábàbí tó tún lè mú kọ́kọ́ àtìyàwó wọn lọ gbọ́ra wọn yé nítorí pé ẹni tó lówó ẹran wọn rọ ẹni tó lówó ó lè máa tapá kaka ó lè máa fimú ó lè máa wò yọ máa wò pé kí ni wọ́n já mọ́ngbà tó ti lówó bí tó innal insana la yatgha ar-ra'ahu istaghna gbogbo àwọn sábàbí ìwà ṣùgbọ́n kò sóbìnrin kan tánàbí fẹ́ tó fẹ́ràn tó Khadija lẹ́yìn ìgbà tí Khadija kú tó ń fẹ́ àwọn ìyàwó tó fẹ́ Aisha ló wá jẹ́ pé Aisha ló lòun fẹ́ràn jù nínú gbogbo obìnrin kìí ṣe lójú ayé Khadija débi wípé Aisha gan ó ń jowó Khadija tí ò rí tí ó mọ̀ rí tí ó bá láyé obìnrin kan máa ń wá sílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tó bá ti wá wá Ànábì ó dìde yọ lọ pàdé rẹ̀ ní Khadija Aisha sọ pé bóun ti lè jẹ lọ sọ pé ọ̀rẹ́ Khadija ni Khadija yìí bó ti kú so kí wàá ní so Ànábì sallallahu alaihi wasallam fẹ́ràn Khadija gan so Ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ gbàtí màláíkà àkọ́kọ́ wa bá Khadija nìkan níyàwó rẹ̀ obìnrin ńlá obìnrin tó ju obìnrin lọ Khadija ó dúró sára gírí nígbà tí Ànábì dé tó ní ẹdásọ̀bọ̀mí tí ń sọ pé nǹkan kan yọ sóhun tí irú rẹ̀ ṣẹlẹ̀ rí tọrọ dọọdún tó bá ti di irú àsìkò yun Ànábì máa ń lọ sí Gharu Hira níbi kòtò Hira tó ti máa ronú nípa gbogbo nǹkan wọ́n sì gbóúnjẹ tí ó lò lọ́wọ́ táwọn kan máa ṣe bẹ́ẹ̀ tó Allahu azza wa jalla ló fi mọ̀nà kọ́ sá fáwọn èèyàn rẹ̀ kọ́ máa sá fún wọn lásìkò yìí ẹ̀dá sọ́bùnmi Khadija lójú rẹ̀ ò ní ríbi nítorí pé ìwọ ọmọ ẹran ẹni tí ò ní lọ́wọ́ èyí sì ń win mọ̀lẹ́bí dànù ẹnì kí n sì bá pọ́njú dọ́dọ̀ rẹ̀ kọ́ má rẹ́rìn sẹ́rù rẹ̀ tí ìpàlejò tì kálejò ọmọ tí ó bá jẹ ọ̀kọ́ tí ò ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá lọ́lọ́wọ́ filẹ̀ fún wàhálà Olúwa ò ní fi ọ́lẹ̀ láìláì ìyàwó rere ìyàwó dáadáa yàtọ̀ sí ìyàwó tó délé tó ń kérora tí ń sọ pé Allah ó tún jẹ́ kó lékún sí olórí ibú so àwọn ìyàwó rere ni àwọn Khadija kí gbogbo obìnrin rere tó fẹ́ jẹ́ ìyàwó rere lọ́dẹ ọkọ ọkẹ́kọ̀ọ́ ńlá lára Khadija. Ànábì wa yìí sallallahu alaihi wasallam láti jọ yìí Olúwa ń sọ Al-Qur'ani kalẹ̀ fún Olúwa ṣe lánàbì lẹ́yìn rẹ̀ ó ṣe níránṣẹ́ ó jẹ́ gbogbo iṣẹ́ tó Olúwa fi rán kò dín kankan kù ó sì jẹ́ gẹ́lẹ́ gẹ́gẹ́ bó Olúwa ṣe sọ kalẹ̀ kò yí nǹkankan padà kò sì ṣàfikún kankan ọ̀nà ni Muhammad sallallahu alaihi wasallam ọmọ Abdullah
rasulullahi sayyidu waladi adam yawm al-qiyamah salawatu rabbi wa salamuhu alayhi. afẹ́ràn anabi wa sallallahu alayhi wa sallam a sì fẹ́ràn rẹ̀ torí ara wa lọ afẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan lọ lẹ́yìn ìfẹ́ tá a ní sí Allah anabi lọ́kàn afẹ́ràn anabi ju gbogbo nǹkan míì lọ tó bá yẹ ní Allah afẹ́ràn rẹ̀ ju ẹ̀mí wa lọ. gbàtí Umar ibn al-Khattab radiyallahu anhu tó ní ìwà anabi mo búra wọn ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ tí ì bá sẹ́mi mi mo fẹ́ràn ẹ̀mí mi jù ọ lọ. anabi sallallahu alaihi wasallam ní òtí gbàgbọ́ torí pé nìkan ni yóò ní gbàgbọ́ hatta akuna ahabba ilayhi min nafsihi wa malihi wa waladihi wan nasi ajma'in títí tó fi jẹ́ pé mi lọ fẹ́ràn ju ẹ̀mí rẹ̀ lọ ju dúkìá rẹ̀ lọ jọmọ rẹ̀ lọ ju gbogbo èèyàn lọ. àwọn mọ̀ràn sọ pé òkè máa lọ ro títí ọ̀la lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti pàkíyèsí ọkàn rẹ̀ pé anabi la fẹ́ràn jù báyìí o mo fẹ́ràn rẹ̀ ju ẹ̀mí mi lọ ó sì wí jáde anabi lọ ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ nù kì í sì pé gbàgbọ́ rẹ̀ ò ní pé o ò ní gbàgbọ́ rárá ṣáájú kó tó jẹ́ pé anabi lọ fẹ́ràn ju ẹ̀mí rẹ̀ lọ. sanabi náà lọ ayẹkọ ọmọ abú sanabi náà lọ ayẹkọ ọmọ àbàjẹ́ bá ti ṣe pé wo orí ibú lọ gbà wáyé bá ti ṣe pé wo tí ọ ta lọ gbà wálé ayé anabi tó kí wọn gbọ́dọ̀ dárúkọ rẹ̀ ọmọ sallallahu alaihi wasallam nígbà tí èsì pé yàn fẹ́ kí tó wọn bàjẹ́ tó náà ni anabi tí wọn sallallahu alaihi wasallam ọjà ìṣe olúwa lájẹ pé kò gbé nǹkan kan pamọ́ nínú tá a fi ràn ọ̀ràn àyàn ní ká fẹ́ràn rẹ̀ ọ̀ràn àyàn ní ká tẹ̀lé tiẹ̀ yìí ṣe nàmbà fẹ́ tọmọ pé ẹbí súnà ni ẹbí súnà ni súnà kí lọ gbà lérò pẹ̀lú ẹ̀ kí lọ gbà lérò pẹ̀lú súnà tó ń fẹ́ ní yín gẹ́ èyí yòókù tó bá tiẹ̀ gbà lérò bẹ́ẹ̀ kí ló wà nù sẹ̀rí àyè tíyẹn lè fẹ́ ní yín gẹ́ kò sí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ká mọ̀ nípa nábì ó pàtàkì nínú àwọn nǹkan táwọn aṣíwájú rere máa ń ṣe nù táwọn ọmọ wọn bá ti ń dàgbà táwọn náà bá ti ń gbédè dédè bá ti ń yé wọn wọn máa ń sọ ìtàn ìgbésí ayé ànábì fún sallallahu alaihi wasallam torí pé ká lè nífẹ̀ẹ́ rẹ̀ lódodo irú ìfẹ́ tá a ní ó gbọ́dọ̀ jù ìfẹ́ tá a ní sẹ́mi wa lọ a gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀ dáadáa a gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀ dáadáa ẹ̀rí pé ńgbà táyé dàrú àwọn èèyàn míì tó ṣe pé mímọ̀ nípa wọn àtàìmọ̀ ń pa wọn ó dọ́gba kódà mímọ̀ ń pa wọn nígbà míì àdánwò tí ó kó báyàn èèyàn bá bọ́ lọ́wọ́ rẹ̀ téèyàn bá mọ̀ ń pa wọn ni làwọn èèyàn dààmú fún wọn lè sọ pé ọmọ kan tí ń gbá bọ́ọ̀lù kí lẹ fẹ́ sọ fún wa ń pa rẹ̀ wọ́n sì máa pìtàn rẹ̀ látìgbà wọn ti lóyún ẹ̀ títí tó fi di òní tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n lè sọ pé ó ti gbá fún Atlantico Madrid ó tún gbá fún Bayern Munich kó tó wá di pọ́ lọ sí Marikh ní Sudan kó tó tún di pé ó padà sí wọ́n ti pè An-Nasr ní Saudiya kí ni gbogbo rọ wọ́n ò bá kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ o àmọ́ gbogbo táyé rẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ tọ́ba wa ń bí ọ léèrè pa nàbì sọ fún wa ń pa nàbì ebó náà là nàbì wọ́n ta kí lórúkọ rẹ̀ ànábì lè mí mà sí la ilaha illallah kò yẹ kó rí bẹ́ẹ̀ wallahi ẹ̀wọ̀n àwọn tí ń kọ́ ni wọ́n yẹn tó pé sọkúsọ bó bá ṣe pọ̀ sínú rẹ́kọ́ọ̀dù ní rẹ́kọ́ọ̀dù máa ń tà kí wàá la ẹgbẹ́dẹ Yorùbá o wọ́n ní ìsọkúsọ kí wàá lọmọlúwàbí fẹ́ múnú ìsọkúsọ lórí bí ọ̀pọ̀lọpọ̀ gan ṣe múra tí ìwọ bá máa ń wá àwòkọ́ṣe wọn náà múra ojú mi làwọn èèyàn fi máa wọ̀ ọ́ pé kí ló ń ṣe ọ́ ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọ́n mọ ìtàn ìgbésí ayé wọn ju àwọn gan alára lọ kí ló kàn wá pẹ̀lú gbogbo eléyìí kí la ti fẹ́ fi ṣe àwọn tó jẹ́ pé ìsọkúsọ ìwékúwè yóò mọ kífá yóò mọ kí ògún òun yóò tún jáde yóò sọ fún yín pé òun ṣe mùsùlùmí ṣẹlẹ̀ lòun
ó ti jáde pé ẹgbẹ́ ń pọ́n lóko mùsùlùmí ni àdìgbò ti fá lóhun. àwọn lẹ́mọ̀ wá há gbogbo tàgbésí ayé wọn ẹ tún máa fi ọ̀rọ̀ wọn dásà tí ń bá ṣe kí ni. ẹ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn yín ẹ mọ̀ nǹkan kan pa Ànábì ẹ̀sìn yín ni ó sì kù wá kù. kò síbẹ̀ nìkan ṣe lè rọ́nà lọ́la gbẹ̀ndà kìyàmù tó bá ní tẹ̀sí báwò pápá Islam wàláhì kò síbi tó lè ti rọ́nà lọ. ẹ jẹ́ ká ka ẹ̀sìn wa kún dáadáa. kò sí bó ṣe lè fẹ́ràn ẹni tó lù wá ní kó fẹ́ràn tó bá máa pa rẹ̀ tó máa ń pa Ànábì bó ló ṣe fẹ́ fẹ́ràn ó lè fẹ́ràn rẹ̀. ẹ mọ̀ pé a bọ̀rọ̀ nípa Ànábì débì kan wàláhì tí gbogbo wa máa sunkún tí ìmánì wọ́n lè kún Allahu akbar nítorí Islam yìí ẹ wá dúró ń tánàbì ibi tó gbà kọjá ẹ wá dúró ṣòro eléyìí tó kojú ẹ wá dúró pájú tó ṣẹlẹ̀ sí. láti sọ́kọ́lẹ̀ gbọ́dọ̀ àwọn sàhábà wọn sọ pé abi anta wa ummi ya Rasulullah ìwà Ànábì sallallahu alaihi wasallam mo fi bàbá àti ìyá mi ṣèrà padà fún ọ tí kò bá pa ọkọ yà pa bàbá àti màmá mi ẹni tó bá sọ pé òun fi bàbá àti ìyá òun fi ṣèrà padà fún Ànábì òun gẹ́ ti kọ́kọ́ lọ. torí ẹ Ànábì kì í ṣe ẹni tó ṣe pé bọ́ọ̀ fi ọmọ ń parẹ́ bí ọ fi ọmọ mọ̀ ń parẹ́ ni rárá ẹni tá a gbọ́dọ̀ mọ̀ ń parẹ́ ni òun náà ló lo àfi dáadáa ìránṣẹ́ sí pípé kó jíṣẹ́ fún wa òun náà lẹni tó ṣe wípé Olúwa Ẹlẹ́dàá wa sàlẹ́sà láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn bá ṣe pọ̀ tó láyé ó máa jẹ́ ìránṣẹ́ fún gbogbo àgbáńláyé irú rẹ̀ kò ṣẹlẹ̀ rí ṣáájú ẹ̀ gbogbo ànábì gbogbo ránṣẹ́ wọ́n máa rán wọn sí èèyàn wọn ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Olúwa rán sí gbogbo èèyàn lápapọ̀. torí ẹ̀ kémi pẹ̀lú rẹ̀ kálíbà àjọ kan náà tí ó ṣoríire nínú àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn ayọ̀ ní ká mọ̀ nípa rẹ̀ ká mọ̀ nípa rẹ̀ gbaná àwọn tírà tó sọ nípa àtàgbésí ayé rẹ̀ a sì mọ̀ tí wọ́n ń jẹ́ àwọn tírà síra ìgbà tó sì jẹ́ pé nínú àwọn tírà síra àtọwọ́bọ̀ ti wọnú ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ó ṣẹlẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ nǹkan míì tí èsì bó ṣe ṣẹlẹ̀ nu wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ nu àwọn olùmọ̀ ti ṣiṣẹ́ fún ìtàn ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam níṣẹ́ tó pọ̀ púpọ̀ ẹ̀rí Ibn Ishaq ọlọ́kọ́kọ́kọ́ Ibn Hisham òǹdé tó wá yọ tiẹ̀ nínú tírà Ibn Ishaq títí tí ń lọ bẹ́ẹ̀ lónìí àwọn tírà síra pọ̀ lóríṣiríṣi débi wípé ọ̀kan nínú àwọn olùkọ́ wa Akram Diya'ul Umari olùmọ̀láni ọjọ́ ma al-Iraq nínú àwọn kan ṣiṣẹ́ rí ní al-Jami'atul Islamiyya wọ́n kọ tírà kan ó pàtàkì púpọ̀ ẹ̀yin náà gbìyànjú láti wà wọ́n pè ní as-Siratu an-Nabawiyyatu as-Sahiha as-Siratu an-Nabawiyyatu as-Sahiha àwọn àtàgbésí ayé ànábì àwọn ìtọ́fẹsẹ̀ rìnlẹ̀ tí wọ́n bá ń wá pé láti mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá ń sọ yìí sọ ṣẹlẹ̀ bí àbí ọ̀ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ sínú tírà al-Ustadh Dr. Akram Diya'ul Umari yóò sọ fún ọ bó bá ṣẹlẹ̀ bí ó bá ṣẹlẹ̀ so yóò jẹ́ ká máa jọ ọ́ ká máa ń tó ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ èyí tí ó ṣẹlẹ̀ tí wọ́n ṣe àbòmọ́ rẹ̀ yóò tún sọ fún ọ. bákan náà àwọn tírà ńláńláńlá wọ́n ti kọ ṣáájú. Al-Imam Ibn Kathir rahimahullah wọ́n ní tírà ta pè ní al-Bidayatu wan-Nihaya ìbẹ̀rẹ̀ àti parí ẹni pé láti bẹ̀rẹ̀ ayé àwọn mùsùlùmí ìtàn ọkọ ó tún wá kọ ìtàn ayé ànábì sallallahu alaihi wasallam sínú tírà an-Nihaya oní Kitabul Fitan ọ̀rọ̀ nípa fìtínà tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé so gbogbo àwọn tírà yẹn bọ́ọ̀bù ara lọ sí láìbírì níbi tó ti lè kà bí ọba sí láìbírì gbogbogbò tó ti lè rí o lè ní ẹnìkan tó máa kí ó
tó lè yẹ ọ̀tọ̀ kà gbogbo ẹ̀ pàtàkì torí ẹ̀ ká tún gbìyànjú ká tún wọ́nà míì láti jẹ́ kí ìtàn yóò dárọ̀wọ́tó àwọn èèyàn wa náà ní tí ọ̀gbọ́ lárúbáwá tó fi jẹ́ kí wọ́n láǹfààní láti máa kà láti máa rí láti mọ̀ nípa tálà nàbì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ọ̀tá pọ̀ wọ́n tó sọ ìsọkúsọ ń pa nàbì bí àwọn al-mustashriqun àwọn ni orientalist àwọn làwọn òyìnbó wọ́n wá sí ilẹ̀ Islam láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ṣùgbọ́n láti tako Islam. àwọn wá láti wá kẹ́kọ̀ọ́ Islam láti tako Islam. so inú wa ni Brooklaman ọjọ́ ma Germany ọkọ̀ kí ó débi kọ́ gbọ́ lárúbá gidigidi. wọ́n wo tíra kan láàárọ̀ yìí àfọ̀ ní tíra pé tíra rẹ̀ ní wọ́n pè ní wọ́n kọ́ sára tíra yẹn orúkọ rẹ̀ ní al-Aqdul Farid. Brooklaman yẹn sọ pé rárá orúkọ tó ní tíra pé tíra rẹ̀ ní al-Aqdu al-Farid àfikún kẹ́lẹ́ mọ́ wọ́n kọ́ débi hàn àmọ́ láti bàjẹ́ débi hàn. tó ìgbà tó wọ́n ń wò ó pé Ibn Khalkan àtàwọn míì tó máa ń sọ ní fún wa nípa ta ló ṣe tíra báyìí tíra wo lọ́kọ láyé rẹ̀ à ń pè ní Mu'jamul Mu'allifin tí wọ́n kọ tíra gánà Islam. tẹ bá rí tíra kan tẹ̀ ń ṣe èméjì ta lọ́kọ wàá padà sínú irú àwọn dictionary ńláńlá dictionary ta lọ́kọ tíra láyé tíra wo lọ́kọ. wọ́n sọ pé àwọn ẹni Haji Khalifa ọ̀kan náà tún wà bẹ́ẹ̀. so àwọn ọmọ sọ fún wa pé tíra báyìí ẹni báyìí lọ́kọ ẹni báyìí nínú àwọn tó ṣe tíra yìí láyé ni àwọn tíra tó ṣe ni bàtà tún dénú tiwọn náà àwọn náà sọ pé al-Aqdu ni àfáàyàn pé tíra rẹ̀ al-Faridu wọ́n fi kún ni. ẹ wá wo òyìnbó tí ẹ ṣe mùsùlùmí tó akẹ́kọ̀ọ́ Islam kó lè tako Islam òun náà fi hàn wá pé bẹ́ẹ̀ náà ni. sọ àwọn wọ̀nyẹn irú wọn al-mustashriqun orientalist wọ́n ní ìsọkúsọ tó pọ̀ tó sọ pa Ànábì sallallahu alaihi wasallam. irú ẹ̀ ní àwọn ìsọkúsọ tẹ́gbọ́ táwọn ẹlẹ́bọ ń sọ ní ìsìn náà mọ̀ bá Ànábì jẹ́ náà gbogbo ẹ̀ ibi tó ti lè kà wá àmọ́ gbogbo ẹ̀ náà yàmùyàmù níwájú rẹ̀ lóye yàmùyàmù ẹgbàágbèje yàmùyàmù níwájú kẹ̀kẹ́ lẹ́mu kí ló fẹ́ ṣe fún ká tó pé rẹ̀ lóye. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àbùkátà káwọn mùsùlùmí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kọ́ máa pa Ànábì sallallahu alaihi wasallam torí pé àwọn ẹni tó mọ̀ nípa rẹ̀ kéré jọjọ sáwọn ẹni tó máa pa rẹ̀. ọ̀nà tẹ́lómi gan gbà mọ̀ nípa Ànábì ọ̀nà tó ṣe yí pé ó bí kọ́ máa ṣàdádá lẹ̀ nítorí sọ fún pa Ànábì ò ṣe déédéé ńlọsọ ẹlòmíì di Sufi tí ń ṣe kátàkátà ń di Sufiya rẹ̀ torí kò mọ̀ pa Ànábì gàgà kò mọ̀ báwo l'Ànábì ṣe takò àdádá lẹ̀ kò mọ̀ báwo ni Islam yìí gan ṣe rí kọrí nkọ̀dí wọ́n gbé fún tó àbùkátà ká mọ̀ nípa Ànábì dáadáa kó lọ ẹlẹ́dàá akọ́ràn wa lọ́wọ́ ara nítorí kó jẹ́ gbàgbọ́ wa ọ̀ràn yẹn ní kó mọ̀ nípa Ànábì torí pé tó bá mọ̀ nípa rẹ̀ eléyìí ó fún ọ láǹfààní láti jọ jẹ́ pé tó bá kọ́ láti ọ̀tẹ̀lẹ̀ tó bá mọ̀ nípa rẹ̀ yóò fún ọ láǹfààní láti jọ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó bá sọ ìwádìí tiẹ̀ tó máa ṣe ni pé sọ fẹsẹ̀ rinlẹ̀ tó bá ti fẹsẹ̀ rinlẹ̀ ńkọ́ dandan ọgbọ́dọ̀ gbàgbọ́ gbogbo ṣe wí náà. bákan náà tó bá mọ̀ nípa rẹ̀ dáadáa ó rí i pé yóò fún ọ láǹfààní láti jọ jẹ́ pé gbogbo ẹ̀sìn tí wọ́n bá ṣe ó gbọ́dọ̀ jẹ́ ìbámu pẹ̀lú bá Ànábì ṣe fi kọ́ wa. tó bá sì mọ̀ nípa Ànábì dáadáa ó rí i pé gbogbo nǹkan Ànábì wá ní káì ẹ gbọ́dọ̀ ṣe kí ló ṣe ò ní ṣe. àìmọ̀ nípa Ànábì ni ló mú káwọn èèyàn kan máa yapa s'Ànábì sallallahu alaihi wa sallam. abẹ́ Allah azza wa jal kó ràn wá lọ́wọ́ kó fún wa ní máa mà lò kó jẹ́ ká lè máa lo nǹkan tá à ń mà kó ṣínà àti mà fún wa kó sì ràn wá lọ́wọ́ láti jọ jẹ́ pé gbogbo ń tá à ń mà yóò jẹ́ àwíjàre fún wa lọ́la gbẹ̀ngàn kìyàmù kò ní jẹ́ ìbàlẹ́jọ́ ìlú akótóbọ̀ ọ̀ràn ẹ̀sìn Islam lọ́wọ́ ọ̀pàna àdẹ́bọ̀rẹ́
kó gbé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó gbé ga. Olúwa Ẹlẹ́dàá wa kó kó àdádálẹ̀ kó bá wa kó dà sígbó kó jẹ́ káwọn èèyàn dẹ́yìn lẹ́yìn rẹ̀ wọ́n dì má súnà Ànábì sallallahu alaihi wasallam. Subhanakallahumma